olókùn òkọ líle òkò jẹ̀bú òkọ là ó. ẹ̀yin ọmọ alápatira o a kú ọdún òní o àṣeyíṣẹ́ mi ìtòwó tọmọ gẹ́gẹ́ bẹ́yìn náà ṣe mọ̀ pé ìrọ́kẹ̀kẹ̀ ọdún alápatira ó ti jákèjádò gbogbo ní ìlú wa bẹ́ẹ̀ni gbogbo ìlú tí ń dùn yùn gbà àṣekágbá ètùtù òun náà ni àwa ṣe báyìí o táwa náà fi lọ rè bá wọn lódù àṣàkẹ́ o ó yá gbégbá òṣàkó ọ̀nà sí gẹ́gẹ́ bí ìṣe rẹ lọ́dọọdún tọ́ alápatira ọmọ rẹ̀ nawọ́ sí ọlọ́dún yìí yóò tún nawọ́ sí ọ lẹ́ẹ̀mí. àṣẹ. bó ṣe wá nawọ́ sí ọ báyìí òun náà ni kò nà sí ọ lẹ́ẹ̀mí. àṣẹ. inú ìlú wa yìí kò gbọdọ̀ gbóná o. àṣẹ. ẹ̀rọ pẹ̀sẹ̀ ní o. àṣẹ. torí kò ní dẹlẹ́dẹ̀nà lọ́rùn kò ní ojú tò lára. àṣẹ. eku inú ìlú wa yìí kò mọ ké bí eku o. àṣẹ. kẹ́yẹ ó mọ ké bí ẹyẹ o. àṣẹ. ọmọ èèyàn ó mọ fọ́n bí ọmọ èèyàn o. àṣẹ. káboyún ilé ó mọ bí wẹ́rẹ́ o. àṣẹ. kí àgàn kan mọ tọwọ́ àlàbò torí wọ́n ní ikú yóò àrùn yóò ariwo èlògún náà ké lọ sóde ọ̀run torí wọ́n ní omi òlòólò alákànní sọ̀tara sọ̀tara. àdìpá fún ìrèyí tó ti ń tèyí tó gbóná. ìrẹ̀ òtè yìí tó gbóná mọ́ nílẹ̀ yìí o ẹ̀rọ pẹ̀sẹ̀ ní rẹ̀ tẹ̀. ẹ̀rọ pẹ̀sẹ̀ ń ti rẹ̀ tẹ̀ o ẹ̀rọ pẹ̀sẹ̀ ń ti rẹ̀ tẹ̀. ìrẹ̀ òtè yìí tó gbóná mọ́ nílẹ̀ yìí o ẹ̀rọ pẹ̀sẹ̀ ń ti rẹ̀ tẹ̀. ẹ bá wọn kẹyẹ àṣẹ. alápatira ọ̀hún ẹ bá wọn kẹyẹ ọ̀wọ́rọ̀ olókùn òkọ líle òkò jẹ̀bú. ọ̀tá fàsókè ìdóborí ọ̀tá fàsókè ìdóborí bọ́dà ayé orí ọ tọ̀run wo ọ̀hún amòkun ṣe kà ó ẹ̀jẹ̀ lọ jáwọ́ ọjọ́ tó lọ. ọ̀tá fàsókè ìdóborí ọ̀tá fàsókè ìdóborí bọ́bá ayé orí ọ tọ̀run wo ọ̀hún amòkun ṣe kà ó ẹ̀jẹ̀ lọ jáwọ́ ọjọ́ tó lọ. talẹ́ni náà èmi ni ìwọ ni èmi ni. talẹ́ni náà èmi ni ìwọ ni èmi ni. ta ló dájú èmi ni ìwọ ni èmi ni. ta la mọ̀ níṣẹ́ ni èmi ni ìwọ ni èmi ni. ta ló dáadáa èmi ni ìwọ ni èmi ni. ta la ṣe bí èmi ni ìwọ ni èmi ni. èmi lẹni tó ń wí èmi ni èmi lẹni tó ń sọ èmi ni. àdékù ejò tí ń ṣòro bí àgbọn tamọ́ tí abàgbà lẹ́rù òṣìkà ẹ̀dá. àdékù ejò tí ń ṣòro bí àgbọn tamọ́ tí abàgbà lẹ́rù òṣìkà ẹ̀dá. ọ̀tá fàsókè ìdóborí ọ̀tá fàsókè ìdóborí bọ́bá ayé orí ọ tọ̀run wo ọ̀hún amòkun ṣe kà ó ẹ̀jẹ̀ lọ jáwọ́ ọjọ́ tó lọ. ọ̀tá fàsókè ìdóborí ọ̀tá fàsókè ìdóborí bọ́bá ayé orí ọ tọ̀run wo ọ̀hún amòkun ṣe kà ó ẹ̀jẹ̀ lọ jáwọ́ ọjọ́ tó lọ. talẹ́ni náà èmi ni ìwọ ni èmi ni. talẹ́ni náà èmi ni ìwọ ni èmi ni. ta ló dájú èmi ni ìwọ ni èmi ni. ta la mọ̀ níṣẹ́ ni èmi ni ìwọ ni èmi ni. ta ló dáadáa èmi ni ìwọ ni èmi ni. ta la ṣe bí èmi ni ìwọ ni èmi ni. èmi lẹni tó ń wí èmi ni èmi lẹni tó ń sọ èmi ni. àdékù ejò tí ń ṣòro bí àgbọn tamọ́ tí abàgbà lẹ́rù òṣìkà ẹ̀dá. àdékù ejò tí ń ṣòro bí àgbọn. ọ̀tá fàsókè ìdóborí ọ̀tá fàsókè.
ọkọ ìyàwó báyìí. Jókòó ìwọ náà jókòó kú mọ́mí ó ti yé kí ló ṣẹlẹ̀ láti jẹ́. ẹ wo dáàdi iṣẹ́ ni mo busy gan ni nǹkan tó fà á nìyẹn ẹ má bínú I'm too busy. o busy iṣẹ́ ni kò jẹ́ kí wọ́n wá wo bàbá ẹ̀. ṣé torí pé ó ń sọ fún ẹ pé mo fẹ́ máa tó bí ìyàwó ẹ̀ àti báyìí ló máa ti sá fún mi. ẹ má bínú. ọ̀rẹ́ má bínú kọ́ ṣé wọ́n ló ní kí ọkọ ẹ̀ kó ká má mọ̀ ẹbí ẹ̀ rárá. so possible ni ìgbà tẹ́mi fẹ́ yẹ mo máa wọ ẹbí ẹ̀ kí n tó fẹ́ ni náà. títí tẹ́ fi bímọ tẹ́sẹ̀ fìlìtì mo ní kó jẹ́ kí n mọ àwọn tó bí wọ̀ ṣé ò lóbi ni. òní tó bá ní òbí kó tó di pé olóyún rárá àti introduce àti ìmọ̀ ẹgbẹ́ ọmọ alágbájá ni ọmọ tẹ̀mẹ̀dọ̀rẹ́. jọ́wọ́ fún mi o tó bá dé ọmọ tó kò ní àmọ́ ẹ̀ láti lọ sí lóko ò bá ìjábí jẹun lójú wa o. ẹ ti ẹ ní sùúrù tí ẹ gbọ́n náà ṣé bí ọmọ káàrọ̀ òjìrè ni wọ. ọmọ káàrọ̀ òjìrè ni mí. nígbà tí o ṣe pé bóyá o fò láti sánmọ̀ bọ́ sílẹ̀ lẹ̀. ẹ wo mọ́mí ẹ má wọrí mo mọ àwọn parent ẹ bọ́ tó bá tásìkò ẹ máa mọ̀ wọn yín kì í ṣe wàhálà. ṣé o mọ kàtà ń pè ní àkúdàáyà ṣé o mọ kàtà ń pè bẹ́ẹ̀. dáàdi kì í ṣàkúdàáyà. kí ló fẹ́ fi mọ̀ sí báyìí. Very soon we are working on it ma ma wá tẹ́yẹ. nígbà tẹ bá bímọ kejì àbí kẹta dàbí wọn ṣe lọ pé mo jẹ́ ọmọ gbé wọn ṣe bẹ́ẹ̀ nídìí wa náà. dáadé kò rí bẹ́ẹ̀ àwọn ọmọ tí èmi àti ẹ̀ àìsàn pẹ̀lú táwa débi àwọn aṣọ fún yín sá. nígbà tó bá di 22 hours tó bá ti dìgbà tẹ bá bímọ ní íńtánẹ̀tì wá sọ fún mi pé àwọn tó bí ẹ rè hello kíní kan wà tí mo witness nígbà tí mo wà London béèyàn bá lọ rẹ́ǹtì parent fún èmi màmá. Yes, come in. Sir. DCO. Sir. DCO. Sir. Kí ni nǹkan tẹ́ ẹ̀ ń ṣe? Irú ìgbésẹ̀ wo lẹ̀ ń gbé lórí ọ̀rọ̀ àwọn criminals wọ̀nyí? Excuse sir, adé ń ṣiṣẹ́ o. Gbogbo àwọn àgbẹ̀dẹ side, gbélépa outside, a kọ́ àwọn èèyàn síbẹ̀. A ní kí tó máa ti rí any information kan fún wa ní information. Ká lè mọ bó ṣe máa bò mad ní sir. Excuse me, I'm not happy. Inú mi ò dùn. Report tó ń wá sọ́dọ̀ mi ò tẹ́ mi lọ́rùn. What are you doing about it? Look, you must do your best. You as a DCO, ó mi wípé o monitor àwọn boys yẹn dáadáa. Sáà mo monitor wọn, Ọlọ́run ló ń fi ṣẹ́yìn yàn sá. Ọlọ́run á fún wa ṣe, ṣùgbọ́n àwa fúnra ara wa gbọ́dọ̀ ṣe iṣẹ́. A gbọ́dọ̀ ṣe iṣẹ́ yìí dáadáa. Ọgbà yẹn ni Ọlọ́run máa fún wa ṣe, lọ́lọ́run máa bá wa ṣe. Don't sit down, má jókòó tẹ́tẹ́rẹ́. Monitor those boys and get me. Ṣé ó dìgbà tí ọ̀rọ̀ bá dé ọ̀dọ̀ CP? Ẹ má ṣe yẹn, ẹ̀yin náà ẹ fún wa bí ọjọ́ mélòó kan, ẹ rí i pé ọwọ́ máa bá àwọn lágbára lọ́hùn sá. Sure sir, please try your best. Bí èlò ṣe lọ yìí lówó. Yes. Yes sir. Ọlọ́gbẹ́ni mi. Báwo ni? Adanisa. Yes sir. How far? mo fẹ́ fi yé yín pé àwọn pípù yẹn gbogbo details wọn pátápátá mo ti get sir. bẹ́ẹ̀ ni sir. O ti get details wọn? Yes sir. Information, everything. Oh, that's good. Are you sure? Yes sir. That is good. Fún mi ní download. Arẹwà omidan kílẹ̀ ń polówó. wọ́n ní nǹkan tó ṣe ò dáa òun bí nǹkan tó ṣe wà ara ẹ̀ tí nǹkan burúkú ló ṣe yẹn náà. jọ ọgbẹ́ni sọ̀hún jọ ọjọ́ kí ni mo ṣe téèyàn kan ò ṣe rí náà. ẹ ọdún wo jẹ́ ṣẹ́ mọ́ èmi lókun tó ń fẹ́ jẹ. ó yẹ bá kó nójú tì ní ọ̀dẹ̀dẹ̀ ni ẹ òpó bá ní òpó nù ó yẹ bá pé ó èmi ni mò ń jẹ́ bẹ́ẹ̀. ní ìwọ bẹ́ẹ̀ tó mi mú jáde ẹnu kọ́tà tí mo wù ẹ́ tó kọ́ ọjà má sọ bẹ́ẹ̀ mọ́ adára wẹ̀rẹ̀ iṣẹ́ má sọ bẹ́ẹ̀ mọ́ mo sọ fún ẹ. sọ́sẹ̀hùn kí ló ṣe kí ló dé gan. kí ló fariwo ẹ̀yin méjèèjì àti ta ni mo ti ń gbariwo yín bọ̀ kí ló dé gan. ẹ má bínú àìní làákàyè ló ń dà láàmú. ó ti tó mo fẹ́ jọ ẹ̀yin méjèèjì ẹ jókòó. kí ló dé ìwọ kí ló ṣẹlẹ̀. boyfriend mi tó jẹ́ pé 5 and 6 lèmi àti ẹ̀ ló tẹ̀lé jáde lánàá mo pè lánàá pé ẹ ló bọ̀bọ̀ mi bó ló wà o ìyẹn sọ mímẹ́ lórí fóònù létà mo ṣe ń gbọ́ pé abirùn yìí ló gbé jáde mo dẹ̀ sọ fún sí òun ká gidi bolẹ̀ òun sọ fún mi pé tí ẹ pé fàdáhùn ni. Simbi sọ fún mi pé irọ́ ni tó kẹ́ ń pa. kò parọ́ kan fáàmù ni ó tọ́ ni
òótọ́ èmi kàn wò lánàá pé mo búrókì díẹ̀ kò sówó lọ́wọ́ mi sókè nǹkan lo boyfriend rẹ̀ fún ìṣẹ́jú 5 kò lè ṣeré náà kò lè ṣeré ó kàn ti yàmàyàmà ni kò dẹ̀ lówó lọ́wọ́ kò lé gan màmá kan tá à ń pọ́n lé báyìí o. wo má jẹ́ kí n tọ́ ẹ ṣé ló dàbí ìgbà tí o fi ọwọ́ ọlá tó fi gbọ́mọdé lójú. yes ó fẹ́ fọwọ́ ọlá gbá lójú nítorí pé ìbọn ló mú jáde and so what. wo nǹkan tí èmi fẹ́ sọ sí àṣẹ ni mo fẹ́ pa mo gbọ́dọ̀ rí ẹ mọ́ pẹ̀lú boyfriend ẹ ṣó ti gbọ́. ìwà àdọ̀tí ọmọ bàbá aláyé tí wọ́n gan gbé ó nà ọ́ pa èló ló fẹ́ fún ẹ. anyway à ń jáde rẹ lálẹ́ ṣe ti gbọ́. Sandra ìwọ ni wọn ló béèrè mi. bẹ́ẹ̀ni sàyà ọmọkùnrin ẹmọkùn tọ̀nà àdúrà gbà ó ṣàṣeyege ó ní ṣubú dànù kí ló dé wà lọ́jà yìí. àwọn travel ni ibi tí sọ fún yín yẹn so ibẹ̀ ni mo lọ. tó ọlọ́run fẹ́ lọ rè ṣiṣẹ́ pé oníṣẹ́ kẹ́rù bọ̀. gbogbo ẹ̀ la kó bọ̀. ọ̀jẹ̀ rí ẹ̀ báwọn ti yé tí nàgbàlagbà jáwọ́n rẹ̀ wọ̀nà. àbí o ẹ ṣe kú tọ́jú wa ẹ pẹ́ fún wa sà. so ọ̀rẹ́ mi yìí ni mo mú wa. àwọn ọkùnrin dẹ̀ máa ń gba gan in fact ó ti pọ̀ jù wọ́n máa ń gba gan àánú ẹ̀ wá ṣe mí wọ́n á wò pé kí n wá sọ́dọ̀ yín. bí wọ́n bá dẹ̀ ní bàbá nígbẹ̀ẹ́jọ́ ìyàwó gbọ́dọ̀ jẹ èèyàn tìtorí ẹ̀ ni mo ṣe mú wa gbogbo àwọn nǹkan tẹ́ ẹ ṣe fún mi yẹn mo fẹ́ kẹ́ bá mi ṣe fóònù náà. dáàdì ẹjọ́ ìdílé Ọlọ́run ẹ ṣàánú mi náà ẹjọ́. àwọn ọkùnrin mọ yàn jẹ. kódà ó ti kọjá yíyàn jẹ ẹjọ́ sà Ọlọ́run àtúntì yín ṣe. tí o rí láyé ìgbà kan lọ́hùn ilẹ̀ yìí obìnrin mọ́ ń dáṣà ìdíjẹ ṣùgbọ́n àwọn ọmọkùnrin ìsìn gan ti gbọ́n àwọn gan fi dọ̀rọ̀ mi jẹ́ ọ̀gbọ́n àmọ́ ibi tí a wà gbà lọ sí wọn gẹ́gẹ́ bí àlàyé tẹ́ ẹ ṣe kalẹ̀ ni àyà gbọ́n ògún gbẹ̀gbọ́n bá àyà bá ń tiro ògún gbà sì máa bẹ̀rẹ̀ ṣé gbogbo iṣẹ́ tí mò ń ṣe fún wọn pátá náà ti sọ fún wọn. wọ́n ti ṣe gbogbo ẹ̀ fún mi pátápátá látòkè délẹ̀. àtẹlẹ́ yìí tá a fi àáké ṣáìṣáì sí ojú ara. ó ti ṣàlàyé. àtẹlẹ́ yìí tí wọ́n fi ń pa ojúbọ Ọ̀ṣun. ó ti ṣàlàyé gbogbo ẹ̀ fún mi. wọ́n ṣàlàyé gbogbo ẹ̀. bẹ́ẹ̀ ni bàbá mo rẹ́dì láti ṣe. ẹ káre. obìnrin yóò gbó lọ́tẹ̀ yìí o nítorí pé owó nǹkan ti hán lọ́dọ̀ àwọn eléwé ọmọ òun. ẹ má wọrí èmi ni máa ṣe gbogbo ẹ̀. ọ̀kárẹ̀ ọ̀kárẹ̀ fọ́ọ̀mù ọ̀balẹ̀ ọ̀gbọ́n ibi tí wọ́n bá gbépo sí ibẹ̀ lè ràátọ̀ fàmí ń fa ọ́ ilẹ̀ wọn ẹlẹ́nu mẹ́fà fara wọn àdòdè ló lẹ́wọ́ ọlọ́mẹsìmẹsì dùn kí ni wọ́n mọ̀ pé bò ó ni bó ti rí nù. ẹ ṣe bó sà ẹ ṣe mo dúpẹ́ o. èwo ni wọ́n mú wọn fún mi báyìí àbúrò. mo fẹ́ mi jáde ẹ jẹ́ ẹ̀rí káwọn pé mi ò ń ṣe ọmọ bẹ́ẹ̀. wọ́n ń bẹ má tè. ẹ ra sà ẹ káre. ẹgbà ẹ má bínú ẹ kò fi bá mi ra nǹkan. eléyìí wá ṣe wọ́ọ̀yà mi kọ́. má bínú sí mi má rí mi máa rí yín. Mojoyin. lẹ́yìn Mojoyin. bàbá ẹ káàbọ̀. bàbá bò tún wà ní báyìí ẹ wo bàbá onílé òdújọ́ méje tí mo ti gbé Mojoyin wá bíi bàbá ẹ ṣàánú mi kò sí yàtọ̀ bàbá yìí nìkan ni ìgbẹ́kẹ̀lé mi báyìí. obìnrin yìí ọjọ́ ló ń kà àsìkò ló ń kà ìgbà ló ń kà ọ̀ tí ẹ fi sẹ́yìn ní. bàbá mo fi sẹ́yìn yìí. ọmọ pàdé ẹ̀mí làágùn bẹ́ẹ̀ ìwù ara ẹ̀ ní òjì á mọ̀. ìyá Mojoyin dé lékun ọ̀rọ̀ kan sí ọ ó sáré gánlẹ̀ ń bẹ nídìílé yín. bàbá a ní ìṣàtà ń bẹ́ ìdílé wa lóòótọ́ òrìṣà alápàtìrá nìyí. òrìṣà alápàtìrá tóbìnrin máa ń nawọ́ sí. bẹ́ẹ̀ ni bàbá. ẹ kí ló dé tẹ́ ẹ kọ̀ tẹ́ ẹ gbọ́. ẹ ti pàtì ọ̀nà ti jìn òní ń jà òní ń dà yín láàmú sórí Mojoyin tí ń bẹ́ẹ̀ yìí ìgbà àdánlá yìí sọkúrọ̀ fún òun òbẹ̀ tó bá ń bọ̀ mo fàdán sọkúrọ̀ dẹ́ndẹ́n mo fò bẹ̀ sọkúrọ̀ dẹ́ndẹ́n torí pé ìfúngbà ní gbégbá lónìí ìfún àgbẹ̀ ní gbàgbẹ́ dìde ọ̀kàkà kan ò ní dùgbúlẹ̀ òkú ẹ̀ pàpàrọ̀ níbi tí gbé ń porúbí káwọn máa bá àparò rẹ̀ níbi tí gbé ń porúbí àfi kẹ́ ẹ wá ọmọbìnrin tí ń náwó sí òsàn kẹ́ ẹ wá kan. bàbá òun náà wá rí káwọn ọmọ tèmi ó tó yá. àfi bẹ́ẹ̀ o láì rí tàǹgìrì àwọn òwú àìgbọ́ burúkú lẹ́nu abọ́ rẹ̀ bó ṣe jẹ́ nù o ẹ tètè kí ẹ̀yin pa ìgbàgbé àti pé òògbẹ̀ kó tó pin lọ́dọ̀ ọmọdé yìí. ìrònú dórí àgbàkodò.
dàbá rí igbá ńlá ẹbọ tí ń dúró lóríta mẹ́ta láláì tí rí Àtàkẹ́ ọdún alápàtìrá ò lè ṣeé ṣe àwa náà ní ká ti tún ní ká gbéra ká lọ sí ilé ìyá rẹ̀ nítorí pé látìgbà tí àwọn àgùnbánirọ̀ ti wá sílùú yìí láti gbà yín un ṣeré òun náà la Àtàkẹ́ o. ọ̀rọ̀ ẹlẹgbọ́n yẹn o elédùn àlùkò là ń bẹ̀ kó bá a darí Àṣàkẹ́ padà sí abúlé ní báyìí ẹ wá máa lọ. ẹ wò mí ẹyẹ ọmọdé yìí ọba Olúyẹrí ò ní jẹ́ ẹrẹ́jọ́ àbàtì àlà ò ní jẹ́ kọ́mọ aráyé ó tẹ̀gí mọ́lẹ̀ iná tá bá dáde gún ẹyẹ ẹ̀mí ìlọ́ fi ń sun jẹ gbogbo ẹ̀ṣẹ̀ tẹ́ ẹ bá fi tu ọmọ aráyé ọmọ ẹlòmíì nìkan mọ̀ fi ọmọ rẹ lẹ́jìrì ohun tó ń bẹ lẹ́yìn ọdún èjì lọ. ìrònú dórí àgbàkodò kí la ó ti ṣèyí sí. ó di dandan. ó di dandan o. ìyá Àṣàkẹ́ ò sọ́ọ́rí kò tó wọ nílẹ̀ yìí ọ̀pọ̀lọpọ̀ sùúrù ni wọ́n máa ní. wọn ò kó ènìyàn kí ti méjì kí ni kò bí ìyá ò kó wọ òun ló ń jẹ́ kí àwọn ọmọ rẹ kí wọ́n pààyà wọn ò lè wá kí wọ́n wá direct. bí wọ́n ṣe rìn ní kùrù wọ́n rí kúrú kẹrẹ ní wọ́n fi wọ̀nyẹ náà dẹ̀ mí. máa bínú agbẹ́jọ́ òbínú lọ́mọ rẹ̀ pọ̀rọ̀. bàbá yìí bò ó ṣe mo dúpẹ́ o nǹkan rí òkùnkù ní bàjẹ́ ọlọ́run tún tiẹ̀ náà ṣe ìwọ náà òkùnkù kéré oko délé lágbára ọlọ́run kò ṣe. sọ́ọ́rí tó bá ní kọ́ wọ́n dúdú fọ̀rọ̀ ọ máa họ̀rẹ̀ dé gúgúrú ọ ní tó bá fi ọwọ́ ọ̀tún kó fi bọ́ ọ̀mọ̀rẹ̀wé ó máa mú dọ́ọ̀sì rì ó máa fi fàmárà àdìkọ́ fàmárà kó fàmárà máa bí mi. inú wo mo fẹ́ bí nígbà Ọlọ́run bá ti dáyàn lẹ́jọ́ kí lèèyàn fẹ́ dà lẹ́yìn ò bá gba kádàrá yóò gba kòdòrò. ó má gbà kòdòrò. ó ti gba tèmi. ọmọ ẹni ò bá jọ ní àbáyọ tí ọmọdé bá dẹ̀ ń gégi nígbó àwọn àgbàlagbà ló máa mọ ibi tó máa wó sí. mo dẹ̀ sọ fún ẹ títí gbà tó dé láti sáfìlì tó ló rọ ọmọ kan ó fẹ́fẹ́ òṣègbè kíní mú ní ìyẹn gbọ́dọ̀ wádìí ohun gbogbo ká mọ irú ìtọ́mọdé ìṣe èyí ò kàdé wọn máa ń ta kó ló ń fẹ́fẹ́ kẹ́ ẹ̀ mọ ibi tó tu ẹ̀ mẹ́ni tó so ẹ̀ mọ́ dúró tó bá wùwà tí ò da lọ́la ta la fẹ́ jọ̀sùn olóṣèlè yìí o olóṣèlè tó gbá ẹlẹ́ tó tún gbọ́ ọmọ lọ yìí o mo dẹ̀ sọ fún ẹ tó. but daddy mi mọ̀ pé ọmọ báyìí ni mi mọ̀ pé ìwà tó máa wò fún mi lélẹ́yìí. ó gbà tára ta rẹ̀ jẹ́ bàbá ẹ̀ tá a mọ irú ìwà tó bá àwọn ọmọ ẹ̀rì ta sọ fún ẹ kí ló dé tó gbà sí wa lẹ́nu kí ló dé tó lè gbà sí ní bàbá lẹ́nu pé èèyàn gbọ́dọ̀ wá di ohun gbogbo dájúdájú ni èèyàn kan lórí ọmọ ẹlẹ́gbẹ̀ẹ́ títí àlọ́fà lọ́fíìsì ayé tí àwọn òṣèré ọmọ ayé tiwa. ẹnu mo kàn ní kémi sọ fún ẹni o kò ní mi ò dùn sí o ní mi ò dùn sí rárá. yà ẹ lọ́wọ́ mi àwọn sọ àwọn mo ti ń dúdú ẹ̀ máa pẹ̀já rẹ̀ mo ń dúdú ẹ̀ kò sí wàhálà mi bí. Yẹmi jẹ́ pẹ̀lítà alright kiss máa pè é lítà. ọ̀rẹ́ mi ìwọ ló ṣe bàbá kí ni kọ́ fún ẹ. mo ti ní ìdí yẹn. Yẹmi mo ti wọ ẹ ní ọ́fíìsì nísìn ètò rẹ̀ mi ṣe pè é mo mọ̀ pé bí ìlú máa wà. òótọ́ ọ̀rọ̀ ló délẹ̀ yìí jẹ́ ká bára wa sòótọ́ ọ̀rọ̀ èmi ò kí ń ṣe àwọn ọ̀rẹ́ tó yẹ pé aríbánijẹ ni wọ́n tí wọ́n ní bá ní sòótọ́ ọ̀rọ̀. Yẹmi gbogbo láìpẹ́ tó live kò lè pè é náà ìwọ náà wo ìyàwó àtọmọ ẹ wọ́n ti kó láti ẹjọ́ yìí ó ti ẹ̀wẹ̀ yín wọn wò nígbà tó ti ẹ̀ wá wọn àwọn olóṣèlú ń gbé kiri. but seriously ọ̀rẹ́ kí ni gbogbo nǹkan tó ń sọ yìí náà mi expect ẹ pé olùmọ̀ sọ gbogbo nǹkan tó ń sọ. ìgbà tó expect irú ọ̀rọ̀ báyìí lẹ́nu mi ó kì í kí ni wá expect látẹnu mi. alright good just because I have a little problem ìyàwó mi kẹrù ó kúrò mi
so nǹkan tó expect kí n ṣe é sì ni pé kí wọ́n jókòó sínú ilé yẹn ní ọmọ orí ìyàwó mi sọ lọ kí ni no I have to move on with my life. sori Yẹmi excuse to give you èmi nínú àtàyébáyé làwọn àbá wa ti sọ wípé aláìmọye làwọn obìnrin. ìgbà tó lè fi ṣe ẹgbẹ́ yẹn tó bá tẹ̀ torí ìṣújẹ kò wá torí ewu jẹ́sú. tó bá wo ti yàrá ìwà wo tọ́nu ẹ̀. ó máa bẹ́tà kó o tẹ̀sẹ̀ kíni kó o fún àdúgbò sọ̀rọ̀ ìwọ̀n abẹ sọ yìí. ṣé wọ́n bínú lọ ni àti ẹ̀rú kókó tó lọ nà ó. irú kí lélẹ́yìn náà kí ló fẹ́ kí n ṣe lọ ṣé kí n para mi ni. ọ̀dà olójú kò mí ò lọ́kùn ọ̀dà ọlọ́mọge. òṣì ló ń sùn mi ò ní lọkùnrin lẹ́yìn níbi ẹ̀kọ́ máa lanú ilẹ̀ bíbí ìlà gíga látàárọ̀. gbogbo ohun tó ń dán kọ́ ni wúrà ó ṣọ́ra o. ìgbà ìníyàn lọ́kùn ọ̀dà ọlọ́mọge. òṣì la fẹ́ ṣe báyìí. ọlọ́mọge ìwọ yìí ṣọ́ra o. lókun ìwò ilé. gbogbo ohun tó ń dán kọ́ ni wúrà ó ṣọ́ra o. Hello ọ̀rẹ́ mi a máa dáa fún ẹ o wò mí ìwà pa rárá ṣé o ti rí wèrè tó gbé mi wá iṣẹ́ ló kàn sùn bí òkun àfi kó yíra padà kó yí ẹ̀gbẹ́ kó ṣe nǹkankan wàláhì kó ṣe nǹkankan owó ti sùn mí níbo ìta wàá dáa fún ẹ ọ̀rẹ́ mi mò ń bọ̀ jẹ́ sáré wo bàtà jẹ́ wọn yẹ́rìn mi àní mò ń bọ̀ ń sìn ó ṣe. Arẹwà omidan kílẹ̀ ń polówó. gbẹ́jà lọ bẹ́ẹ̀ lára. ọjà wọlé gbé kalẹ̀ tẹ́ni kọ́ wára níbẹ̀ o. Sisi animation ṣé wọ nìkan ni. báwo ẹ̀ kò dìde báwo ẹ̀. wo lómi ló máa rẹ̀ lẹ́ńkígbé. ọkọ mi àṣàkẹ́ òdìmọdé rẹ sà ọmọ bá dún ẹlẹ́kọ̀ọ́rọ̀ ọmọ sèníṣẹ́pọ̀ òun sèníṣẹ́pọ̀ níbí rẹ̀ sànú wọlé òbúpọ̀ ní ìyàmọ̀dé lára ọ̀kárí ọkọ mi àṣàkẹ́ sórí ọ̀rọ̀ tí mo fẹ́ bọ́ ọ sọ lónìí ọ̀rọ̀ tí ó ṣe ọ́ láǹfààní ni ìwọ náà mọ àtìgbà tó o ti dé látèkó tó o ti padà sákàtà mi ní ààyè ó sì mọ tójú rẹ rí lọ́dọ̀ olórí burúkú ọmọ ọkọ pàtó ọlọ́ọ̀fẹ́ ń jọ sí n ò sì lè rí ọba wí torí béèyàn bá jẹ wèrè lọ́mọ ó di dandan kó bí fún un àṣàkẹ́ kò wù mí kó tún sí ẹsẹ̀ gbé lẹ́lẹ́kejì o ìwọ náà máa rówó jọbẹ̀ dáadáa nínú ìlú wa yìí ta ni ó tiẹ̀ sọ pé òun máa rówó jọbẹ̀ ibú owó ọkọ tó rira alówó sílẹ̀ kéèbó tó dé èbó tún dé owó náà tó ń pọ̀ sí ni ẹkùn náà ó lówó lọ́wọ́ ó rí jẹjẹ yàtọ̀ sí pákó owó tó ní àgbà náà ò lè wọ̀ mọ́ bá tìrandíran rẹ̀ ò bá ṣiṣẹ́ mọ́ tí wọ́n fi kú wọ́n mọ̀ jẹ wọ́n mọ̀ yóò sì mọ̀ gbádùn rẹ̀ bẹ́ẹ̀ bá wá fi rú ẹni tí mò ń sọ̀rọ̀ rẹ̀ ìsọkọ bó lo rò pé yóò rí náà kó lè mọ̀ pé o ti ṣoríire arówójọbẹ̀ ló rán mi sí ọ o ní ti ń wí ti pẹ́ ó ní gbogbo òwà rẹ̀ ìṣesí rẹ̀ ó ní gbogbo ẹ̀ ní dàn lọ́rùn ó ló wu òun kọ́ jẹ́yàwó lẹ́ẹ̀dẹ̀ òun nígbò sì sọ̀rọ̀ ìtọ́tẹnu mọ́ mo ti mọ̀ pé dájúdájú ó ní tó fẹ́ mú ni àṣàkẹ́ yóò wù mí kó owó ṣe fún arówójọbẹ̀ o béèyàn bá tọwọ́ là á mà ti dílà o àṣàkẹ́ arówójọbẹ̀ ló ń fẹ́ o ọ̀fẹ́nu lásán sọ o ó ti fún mi lówó gidi bẹ́ẹ̀ ni owó tabua tí dẹ́rù bòsì ó ní gbogbo nǹkan ọba fẹ́ pátápátá ni kò béèrè lọ́wọ́ òun dákun ọkọ mi ò ní í ṣiṣẹ́ gbé o wo ṣe fárówójọbẹ̀ o tí mo fẹ́ bọ́ sọ. arówójọbẹ̀ òun ọlọ́run fọmọ ṣọ́fà ẹ̀kọ́ bá yà wọn lówó ẹ̀yìn bó títí òun ní túbú ló ń gapá ló ń gẹ́sẹ̀ orí mi ò ní jẹ́ kí n rí. ẹgbẹ́ gbogbo ẹni ẹ sọ̀hún akédèdèrè arìndè sọ̀rọ̀ ló ń sọ lẹ́nu ọ̀rọ̀ rúnrún ọlọ́run lọ́dọ̀
rẹ̀ wọ́n mọ̀ kádàrá àyàmọ́ látòdì ọ̀run ẹ̀wọ̀n yẹn dára ń jẹrẹjẹ èyí ti sí ọ̀rọ̀ gidi lọ ń sọ lẹ́nu ṣé inú pé èèyàn tiẹ̀ ọmọ ọkọ tí àwọn èèyàn máa pè ní olówó tí fowó ṣàánú arọ́wọ́jọbẹ̀ ní jẹ́ bẹ́ẹ̀ èèyàn ní sunkún lẹ́nu ilé rẹ̀ kọ́ mọ́ ìyá ìrìn bóde ṣé ń bọ̀ bá wá ní olówó tí wọ́n bá fún un ṣé tó bá fọwọ́ líle mọ́ ọsán lè wọ̀ àwọn wá sọ àrùn ayé baba lówó fọmọ sọfà wọ́n sọ ara rẹ̀ o má bá wíwìkúwì tí wọ́n ń wí kí o ntẹ́mi mọ̀ tó dá mi lójú gbangba ni pé tó o bá fẹ́ arọ́wọ́jọbẹ̀ àti bọ́ ayé èmi sì mọ̀ pé gbogbo ètò ìwíhun ò lè fẹ́ arọ́wọ́jọbẹ̀ kó fọwọ́ líle mú ọ yóò tọ́jú rẹ ju bí wọ́n gan ṣe lérò lọ. Màámi èyí parọ́ fún yín ipá ó ṣe mẹ́sìn dòdò ipá kò ṣe fún lómi mu. ẹjọ́ ìṣàlẹ̀ mẹ́ta lọ́wọ́ ọlọ́pọ̀ kí ló dé ẹjọ́ ni ẹjọ́ ẹ̀rọ mi lọ́wọ́ ẹ mọ̀ kọ́tà máa ṣe ẹjọ́ máa dùn lọ́sàn kò sí kọ́tà lè ṣe o ẹ bá mi gbé dáràn ẹ bá mi gbé pẹ̀lú ọkọ mi. ẹ wò ibi tẹ́ fún mi lẹ́sì ní ibi òkè odò yẹn èmi ò fẹ́ bẹ́ẹ̀ o. ọ̀ fẹ́ bẹ́ẹ̀ kí ló dé ó bọ́ sí tí omi. àtàrí wọn fún ọmọ. jẹ́rìí. ṣùgbọ́n ẹ̀kúlé gbẹ̀rígbẹ̀ ni wọ́n fún ọ lẹ̀ sí. ṣé lóòótọ́ bẹ́ẹ̀ni. mo dúpẹ́ oore. ẹ̀gbọ́n orí ìyá rẹ̀ ó dáa ẹ̀ lọ́ọ́ kọ́ lé o. ṣe olówó orí mi. ìtùnú mi. ọmọ Daddy. ọ̀kàrẹ̀ ìkàlẹ̀. ṣé dáadáa ni. ọmọ mo lọ́rọ̀ tí wọ́n bọ̀ sọ tó bá ti kébì nìkan nù ní àtìyá rẹ̀ wàá bá mi nù ní ọgbọ́n. Daddy ẹ ṣe wo jẹ́ o èmi náà san jẹ́ o. ọ̀kàrẹ̀. bó ni bá wà lẹ́yìn tó bá ṣe tí wọn bá ti gbàgbé mi tipẹ́tipẹ́. àti ẹ̀ máa sanjọ́ ìbejì báyìí ọkùnrin méjì gidi gbà. àìsùn káàkà tó námì lóbìnrin olóyún nígbà tí bá yí ìra rẹ̀ látàtàn tí mo yí látàtàn tí mo fọpin hàn bá owó ní kí n má ṣe yí ọpin. ọ̀sàyè lọ ra àwọn kìnìún wa èmi náà mọ̀ fi yàn dá àwọn àlejò lóhùn èmi tí mo ti rán ní kọ́ lọ rèé ra o. bàbá wọn ní orí ọkà tẹ̀bẹ̀ wọn lọ́dọ̀ kìnìún àná wọn ni wọ́n ti gbé dé. wọ́n náà wọ́n ti rí orí ọkà tó ti pààyàn méje. oògùn náà abẹnú gọ̀ǹgọ̀ ọ̀gá rẹ̀ báyìí níjẹ́ fún wọn. oògùn burúkú síbìrì síbi àjù ẹ ra sà. ẹ mọ̀ fúnjọ́ mẹ́ta kúrò ní gbogbo ẹ̀. adúpẹ́ lọ́dọ̀ lọ. ṣáàjì ń wá ṣé wọn kò wá wìtìwìtì. ó yẹ kẹmọ̀ kán máa kó wá. ó ní bá ò gbọdọ̀ kọ̀ yín lẹ̀ bẹ́ẹ̀ mo sọ fún ọ mo sì rí nù. ẹ wo mo fẹ́ sáré débi kan mi ò lè dúró torí fàájì èmi pọ̀ mo fẹ́ kẹfẹ́ lè ṣe weekend wọ́n padà wá rí i. ilé yóò wá pọ̀ jù bí. oúnjẹ ọmọ ni àjẹdálẹ́ ni. síbi àtù. dárí ẹ mọ̀ rí ṣe. àṣẹ o. àdúrà yín àmọ̀ ọgbà. àṣẹ o. ẹ ní ṣubú dànù. àṣẹ. ọkàrí o ṣeun. o ṣeun. yes sir. ẹ wo ó dàbọ̀ sà. ọṣẹ síbi wọn. pọ́ọ̀ ti rìn síwájú látẹ́gùn kan fẹ́ fèrè báyìí. àpẹẹrẹ tọ́sọ̀ ọ̀dà má bá àwọn èèyàn jáde lé nìyẹn má tẹ̀lé wọn lọ bí kankan nítorí pé wúwà ń bẹ. ayé ṣàtìyẹ nílé mímọ́ o èmo fò ó mẹ́mo gbé ayé ṣàtìyẹ nílé mímọ́ o mẹ́mo fò ó. ọlọ́mọbìnrin kí lọ jẹ́mi ní kòró ojú kòró ní pojú kòró jẹ Ọbàtálá Ọbàtáìṣà ọba tapatapa tí bá gbòde ìrìnàjò kò ní jẹ́ kórìí ìlú burú torí pé orí adìẹ kò ní burú kọ́bọ̀n ilé dúdú orí ẹ̀ ò ní burú o orí gbogbo wa pátá ò ní burú súnmọ́ ni. ọlọ́mọbìnrin bàbá lókè ìrìnàjò ó ní kí n jíṣẹ́ kan fún ọ ọ̀fífúnra ẹ̀yẹ̀ yẹra wò ara ń folè bẹ́ẹ̀ lára ń folóhun. ǹlẹ́ o gbogbo bá kọ pẹ́lẹ́
ta ló lè sọ ogún sì kàbàjà ta ló lè mọ̀ àfàmàwò mọ́rò ìyá ẹni légún lè bàbá nílò ìsàọjà Ọbàtálá o Ọbàtáìṣà ọ̀rọ̀ tí ó sọ sí mi lọ́kàn ohun tí àgbàlagbà bá jòkólẹ̀ tó bá rí bí ọmọdé bá gorí ọ̀pẹ agogo ojú rẹ̀ lè tó ọmọdé yìí wo wájú ìkílẹ̀ òun yìí. mi ò rí kankan bẹ́ẹ̀ bàbá. ẹ̀rù ọ̀gbẹ́ni tí ọ̀wẹ́jú àbúrò kan ní jàǹrìn rìn yìí bọ̀ yìí bẹ́ẹ̀ ni wọ́n bẹ̀rẹ̀ kí jìbú kọ́rẹ́ kọjá lórí mi ìjìbú kò ní sọ̀kalẹ̀ sórí gbogbo yín wàá wò ó òkò báyìí láàrin fàdítì kó o tó lè sọ àṣẹ rẹ̀ àfi kí àwọn òbí rẹ kí wọ́n ṣe ètùtù kí wọ́n rí aburú kúrò lórí rẹ kí ló rí aburú lọ lórí rẹ kí àtàkọ̀ rẹ lè bá bọ́ tábí dànù kó ju àṣà rẹ ọmọ bá rí ibi kí táwọn òdì rẹ ọmọ bá rọrùn bí bẹ́ẹ̀ kọ́ ìjà aburú ti ń jà yìí pé tó o bá gbọ́ orí ẹ lọ bọ́lé ọba tapatapa tí báwọn gbèdè èèyàn jẹ́ o ṣeun ló dífá fún gbogbo àsámọ̀ mi pé ìyẹnilégúnlé bá bẹni sí ló sọjà ó yẹ kí àwọn tó tara wọn jáde kí wọ́n sọ fún ọ ẹni lọ́lùbọ́ ní jèrè ọkà gbogbo abiyamọ ní ó jèrè ọmọ wọn gbogbo ń pátálẹ̀ jèrè ọmọ yín a sì ń fojú sunkún ọmọ wa kódà o tí mo fojú sunkún rú ẹ. ẹ̀wí ayé wí o. ẹ ṣé bàbá. ẹ̀wí ayé là pawó ẹgbọ̀rún là pòṣà Ọbàtálá Ọbàtáìṣà ọba tapatapa tí bá gbòde rẹ̀ yìí ojúṣe tó rán mi. ẹ ṣeun bàbá. ẹ ṣeun aburú bíi ti báwo Ọlọ́run ò ní jẹ́ ó taká ìkúrò lórí mi aburú kò ní ṣẹlẹ̀ sí mi báyìí. padà wá ṣùgbọ́n mo ti gbọ́ ọmọ ẹ kan níbi wọn wà ó dàbọ̀ ẹ ṣe. yé ìbí nípa lọkọ ni ọkùnrin Ọlọ́run o àwọn òjọbẹ bó lè ṣe bẹ́ẹ̀ fún mi adé nílé ìwà bàmí wọ́n ní wọ́n ti ẹ̀. ìbá má jẹun rárá. ní kí ni ṣe. ló bá tọrọ sáàrin àbà ìbínú lásán òun bá dọ̀wọ́ ẹ̀kẹ́ gbogbo ìlérí tó ṣe fún mi wípé òní fẹ́ lómi ilé mi wàá jogún wàá jọgbọ̀n. ṣé pẹ̀lú gbogbo dùgbẹ̀dùgbẹ̀ tó kóró yìí ṣé tí ọmọ wa jà sínú kí n padà síbi tí mo ti ń bọ̀. báwo ni o ṣe o. o ṣeun. ẹ padà síbí. ẹ ṣe. ibo lẹ wá lọ. dákun tó lọ́wọ́ lẹ̀. ṣe kí ni ṣe òjò wúbìrín àbí kó tí létí ọsàn owó ní jẹ́ owó wọn bá jẹ́ tán kó yó ó yá ìdẹ́lẹ̀ ìdẹ́ òwúyẹ́ òwúyẹ́. Honey. Kí ni? Ó fẹ́ polongo mi káàkiri gbogbo ìlú àbórí ẹ burú. bó pẹ́ bóyá ó kéré ẹtù yóò ṣòfò kò sí pààyàn. àdákẹ́dájọ́ àṣedájọ́ lórí ọkọ̀ para rẹ̀ dànù pẹ̀lú owú lásán. ṣé wàá rí i pé wọ́n bí lé òkú rẹ ni èmi olówó bùsọ̀bùsọ̀. mo ń jẹun láàrin owó mo ń rìn láàrin owó mo ṣe gbogbo nǹkan tí mo ń ṣe láyé mi láàrin owó. ṣé ẹkú rẹ ṣé o lè di owó mi lọ? ó kú dànù lásán owó ló pa ọ́ bàbá rò bímọ amọ̀rùkù tó pa ọ́ dálẹ̀ owó jíjẹ ló pa ẹ̀yin tẹ́ ẹ bá nírú owó bẹ́ẹ̀ lára ẹ lọ rí ẹ para yín mọ́. ìtùnú àní kí ló ń ṣe ẹ́ kí ló ṣẹlẹ̀ sí ebolo tí ń bọ̀
ló ṣẹlẹ̀ sí ibi tó ti ń bọ̀ okùn débìbà látàrọ òun wẹkùn mu bí egbére àtìgbà tó ti débìbà ni mo ti ń bí okùn kí ni kí ló ṣẹlẹ̀ èmi ò ṣàríwú eléyìí nǹkan tó bá ṣẹlẹ̀ ní kò sọ kí ló ṣẹlẹ̀ ìtùnú ṣé bó ṣe fẹ́ máa wọ ẹkún rẹ̀ láti alẹ́ títí dàrọ́ la ṣé bó ṣe fẹ́ sunkún dàrọ́ la rè kódà ó ìtùnú ó ṣàmọ̀ ìpín òlókè mi lẹ́yìn ọ̀run èmi àti ẹnìkan náà ní nínú abúlé gbogbo nǹkan tó bá ń ṣe wá sọ fún mi gbogbo nǹkan tó bá ń ṣe èmi náà sọ fún ẹ mo mọ̀ pé nǹkan kan wà ní ọkàn àyè tó ń bẹ̀ lọ́kàn jẹ ó yá sọ fún mi nǹkan tó ṣẹlẹ̀ ṣùtì bó ṣe ń sunkún yìí inú mi ò dùn. ojú sọ̀rọ̀ ọkọ ìyá mi ni o. ọkọ ìyá ẹ kí ló ṣe wọ́n. mo wà nínú ilé bá gbà àwọn méjèèjì bá ṣàlẹ̀ méjì lọ́wọ́ kan tó ṣẹlẹ̀ ọkọ ìyá mi ó dẹ̀ mú ìyá mi ó ti rà mí ó lọ síbẹ̀ pé kò ń gbé ìyá mi máa sọ ìrọ̀lẹ́ bí ẹ̀mí ti kú ariwo tí mo pa tó wẹ̀yìn báyìí tó rí mi ló gbé bọ́ tó lé mi mo yí kọ́nà mọ́ lọ́wọ́ níbẹ̀ yẹn ni olùjẹ́ kí n dé ìgbà aláya tàlàfíà. àtúntò tó ṣẹlẹ̀ rẹ̀. ìtùnú òun ló pàyà rẹ̀. èmi náà sọ tó bá ti wọ̀sùn yẹn ọmọ yẹn tó bá ti wọ̀sùn báyìí oró burúkú ni máa ń bẹnu wọn ọmọ pa òbí ọsàn ni. ọmọ pa òun nílò tán. a mọ̀ pé òfófó bà tiẹ̀ jẹ́ gbẹ́bọ̀rún bà tiẹ̀ jẹ́ bó ti mọ̀ ṣe ṣọṣọṣọṣọṣọṣọ kiri abúlé nù nítorí ẹ̀ náà ló ṣe rọ́kọ fẹ́. wọ́n máa dúpẹ́ tèmi. nítorí ẹ̀ gangan ló ṣe rẹ́ni gidi kọni sí ẹ nígbà tó jẹ́ pé àbòsí ó bà tiẹ̀ jẹ́ kó máa sọ̀rọ̀ ẹni ẹlẹ́ni láì dá ẹyẹyẹyẹ ìtùnú ló pàyà rẹ̀ ìtùnú tó ṣe kiri kan kìnì kan á rí tẹnumọ̀ wí àfàpá àdìbò tiẹ̀ mọ́lẹ̀ ṣé tiẹ̀ ò sí lára ẹ sọ fún mi ṣé tiẹ̀ ò sí lára ẹ. ó ṣe o ti rí tẹnu rẹ ẹ pàṣẹ fún jà lọ. irú ló ń boru. ẹ kó sì lọ bẹ́ẹ̀. nǹkan kan náà ni wọn o. sọ nǹkan náà. báwo náà ṣe ń fi ònù kò jọ mí lójú. ọjọ́ gbogbo ní tolè ọjọ́ kan ṣo ní tolóhùn. ṣìkàṣìkà ò rántí ọjọ́ àbísùn. báwo níbi tó lọ. àṣepé kan ò sí fapánilẹ́kúnjayé. ìtùnú èèyàn tiẹ̀ ti wá wọ́n pátápátá kò séèyàn mọ́ imú mà ní kàkó máa jẹ́ ká gbóhùn àṣebí o àṣeyàn ti mú ìwọ àṣewọ̀ gangan lèèyàn burúkú ìwọ gangan láláì dá ṣé ládùúgbò bí èmi àti ẹ ṣèjọ máa ń ṣe wọléwọ̀de lábúlé ṣó yẹ kó máa fi nǹkan kan pamọ́ fún mi tí o dẹ̀ mọ̀ wípé kò sí nǹkan kan tí mò ń fi pamọ́ fún ẹ nínú gbogbo ọ̀rọ̀ mi aláìdáni ó wá dé bẹ̀rẹ̀ lẹ́nu ẹ̀ka yẹ ó ti yẹ ṣubú ó ti kí kọ́ ó fẹ́ pàwọ́ náà jẹ́ ń bí ẹ́ irú kú òun sọ fún pàyẹ́ nù. Mojísọ́lá kí ni tí gbogbo yorùbá ti gbà mí bó ṣé kò yẹ kí wọ́n gbà mí bó ṣé mo lè parọ́ fún ẹni. báwo ni sọ́ọ̀tọ̀ rẹ olùrọ̀ọ̀ṣì ṣùgbọ́n ọkọ̀ ìyá mi ni. ọkọ̀ ìyá ló ṣe kí ni mo ti mọ nǹkan tó ṣẹlẹ̀ afẹ́fẹ́ ti fẹ́ mo ti rí fùwà adìyẹ àṣírí ẹ̀ ti tú gbọ̀ngàn ló pàjẹ́ ìwọ gbọ́ngàn la pààyàn bẹ́ẹ̀. Mojísọ́lá tó bá wà rí bẹ́ẹ̀ màá gbéra ní sì máa lọ sọ́dọ̀ ìyá àgbà èyí á lọ fún ẹ̀ máa lọ ṣaṣọ lójú eégún kí ó yẹ kó gbà mí gbọ́ ó yẹ kó jẹ́ wọ̀. mi ò lè gbà ẹ́ gbọ́ sórí kó o ya lọ sọ́dọ̀ ìyá àgbà yẹn kó o lọ sọ gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ kó o yanjú gbogbo ọ̀rọ̀ ẹlẹ́yọ kọ̀ọ̀kan kó o ṣí aṣọ lójú eégún báyìí ìyẹn gangan òun ló lè yanjú ọ̀rọ̀ tó wà lẹ́nu àìṣe yẹn báyìí mi ò lè nígbàgbọ́ kankan mọ́ nínú ẹ láyé àti láyé apààyàn ṣì. Mojísọ́lá. Adé jẹ́ kó fún ẹ lẹ́jà àbí. no mi ò jẹjẹ ọ̀rẹ́. mi ì fẹ́ máa sọ̀rọ̀ ní mọ́tò ni bébì mi ìtọ̀rẹ́ mi pàdé ẹ̀. mama ọwọ́ mi. bounties ẹ kú gbàgbé. ọ̀rẹ́ ọ̀rọ̀ kan ń gbé mi nú mo dẹ̀ máa wíìtì ká sọ mi bá. all right baby. So back to business tó mọ̀ ọ̀rọ̀ wo ló máa fẹ́ sọ. ọ̀rẹ́ o ní láti drop iṣẹ́ you have enough gbogbo nǹkan tọmọkùnrin ní ló ní gbogbo nǹkan tọmọkùnrin ṣe ló ṣe ọ̀rẹ́ o ní kó fiṣẹ́ ilé rẹ̀ o ní kó establish another business for God's sake. bóyá lè má yẹ sórí iṣẹ́ tíyàn bá ń ṣe téèyàn rí owó lásìkò
tí ọlọ́run dẹ̀ fi kẹ́yìn téèyàn nílẹ̀ téèyàn kọ́lé téèyàn tún wá lókìkí èèyàn gbọ́dọ̀ stop. ọ̀rẹ́ iṣẹ́ tí mò ń ṣe mo pray pé tí n bá bímọ kí n fi lọ́mọ lọ́wọ́. ọ̀rẹ́ ò ní lè fi lè ràn wọ́n lọ́wọ́. kí ló dé kí ló wí sìn ó ti achieve everything kọ́tọ́kùnrin ni ò ti ní. ọ̀rẹ́ iṣẹ́ yìí ọ̀rẹ́ jára ẹ̀ ọ̀rẹ́ á. Dìde nísùn kí ló dé Mojísọ́lá kí ló ṣe Ọlọ́run ló yọ mí lálẹ́ yìí bí mo ṣe ń tọ̀dọ̀ ìyá àgbà bọ̀ àtọmọdé àtàgbà lò ló fẹ́ máa lòkúta mọ́ mi Ọlọ́run ló ní kí n sá padà wọn bá ti lòkúta mọ́ mi pa báyìí kí ló dé. ṣé bó sọ wípé ìwọ kọ́ ló ṣe ó ṣáà sọ wípé ìwọ kọ́ ló pa yẹ ìgbà tó bá jẹ́ pé ìwọ kọ́ ló pa yẹ kí ló dé tí gbogbo olùfẹ́ máa lòkú pa kí ló dé tó fẹ́ máa sọ̀kò pa ẹ́ dájúdájú nǹkan tó sọ pé ò ṣe yẹn ìwọ gangan ló ṣe. ṣé kò yẹ kó gbà mí gbọ́ ni ṣé mo lè parọ́ fún ẹ ni mo lè parọ́ fún ẹ. ipa wo ló di dàkúdà báyìí ipa wo ló di èèyàn burúkú báyìí báwo lè ṣe fẹ́ ṣe ọ̀rọ̀ ìgbésí ayé ẹ̀ báyìí torí èmi ò mọ nǹkan tó sáwá bá mi fún mi ò dé mú nǹkan tí mo lè ṣe sí. nǹkan tó máa ṣẹlẹ̀ ni pé wà kúrò nílé mi nítorí pé mi ò fẹ́ kí àwọn èèyàn máa fi ojú àpàyàn wò mí mi ò lè jẹ́ kó wá sọ òkú pa mí mọ́lé tètè kúrò nílé mi yọ mú ìṣẹ́gbẹ̀ má mi tí ó ti yọ lóhùn. ó dà dìde èmi akúkú gbìyànjú tèmi ṣó ti gbọ́ máa ro ọlá ọ̀rẹ́ máa ro wọn lára máa dé ìrú àjọṣepọ̀ èmi àti látọ̀dún ẹ̀ máa gbìyànjú fún ẹ ṣé o lè gbé kò èkó máa gbé kó rẹ ni ọlọ́run ṣe èkó ló kúkú ti wá nǹkan tá a máa ṣe rẹ̀ mo lọ́rẹ̀ẹ́ kan lẹ́kọ̀ọ́ ṣó ti yẹ èmi máa pè máa sọ fún mi pé mo léèyàn kan tó fẹ́ wá rọra farapamọ́ sọ́dọ̀ ẹ̀ látàbúlé ń bíbà wàá rọra lọ sí kò wá lọ farapamọ́ sọ́dọ̀ ọ̀rẹ́ mi títí gbogbo rògbòdìyàn máa fi lọlẹ̀ pátápátá tí ò ní sí wàhálà kankan mọ́ ṣó ń gbọ́ mi tó bá dẹ̀ ti lọ tán máa pè wá padà wá sábúlẹ̀ ìyẹn tún kọ́. o ṣé ọ̀rẹ́ mi o ṣé gan ìgbà wo la máa lọ báyìí àbí ká máa lọ báyìí ni. ẹ ò ní iye tó lè fi fòkó fún lọ́dọ̀. ìyá olókun àdá ọlọ́mọge. ẹ̀yin girls ìtùnú mi Mojísọ́lá ló sẹ́ǹdẹ̀ wá látàbílẹ̀ ó dẹ̀ jẹ́ kẹ́ mọ̀ pé childhood friend mi ni Mojísọ́lá kò lè pè mí lẹ́ẹ̀kan kí má dá lóhùn lẹ́ẹ̀mẹ́wàá so ọmọdé mo fẹ́ kẹ́ bá mi pray most especially ìwọ Simbi mo fẹ́ kó fi ṣe ìgbà tá a bá fi lé ẹ lọ́wọ́ má jẹ́ kó fọ́ ọ awo tá a bá fi lé ẹ lọ́wọ́ Simbi má jẹ́ kó ya o. bó tiẹ̀ lè ya ó ya tì kó jẹ́ ká róhun tán àbí kí ló dé. súnmọ́ bíbá ìkílódé tó ń gbà wọ́n kí ló tó wá ń gbọ̀n báyìí èwo lélẹ́yìí gan. ìrọ́dẹ̀ ló ń pa o. dọ́lọ́pù ló tiẹ̀ ti wọ̀. dúró jẹ́ ká káwọ́ sílẹ̀ má gbọ̀n. ẹ̀yin lẹ́mọ̀ anyway ẹ má dáyà jà ìwọ dúró tí so mo fẹ́ kẹ́ bá mi train ẹ̀ dáadáa and again pátí alẹ́ mo fẹ́ kẹ́ bá mi mú lọ. Simbi kí ló dé. ó ṣẹ̀ṣẹ̀ dé ní kó lọ rẹ́sìtì. Simbi ó fọ́ ni ó ṣe máa rest by this time. ìwọ báwo rí lálẹ́ ọmọ àwọn ìjáde. ikú ọmọ pọ́hún tó dùn nípa ni. ọmọ kíláàfù John orí ẹ wà bẹ o dúró sí ìjọba oh my gosh jẹ́ kó tàn o kò tẹ fún mi ní tọ́nà ṣe báyìí kí ló ṣe é nù. ó tàn o kò tàn o mo ti rí nǹkan ó ti rí tán ṣé mo nǹkan tó ṣẹlẹ̀ tí mo ṣe rí ní tẹ̀m̀bọ̀ yẹn ó nìkan ni mo kọ́kọ́ rí ó dàbí Jada Pinkett. so wàárẹ̀ mi. ó dẹ̀ wọ́n pé Jada Pinkett àti Will Smith they are always together. abeg no tell me that thing na na you dey do that thing for me before na as you see am now you come dey complain so na only you see abi you no see me
abẹ́ forget o. má get it twisted ṣé o mọ nǹkan tó ṣẹlẹ̀ 2 is a company 3 is gonna be a crowd o mọ̀ pé mi àti àfitara gan baby ṣé o mọ nǹkan tó ṣẹlẹ̀ ṣórí tó ṣe wáyé tó bá jẹ́ pé tówó ni máa tún ṣe I mean máa fowó tún ṣe máa fi owó bàjẹ́ máa ṣe everything tó bá fẹ́ fún let me do introduction èmi náà pè ní crack aka ladies perfume kí ni nǹkan tó fẹ́ náà just name it bóyá kò yẹ tẹ́lẹ̀ máa jẹ́ kó yẹ ẹ́ sìn ṣó ti gbọ́ orun the bunch I'm the bunch Coco master ó wà endowed gan ṣó mọ nǹkan tó ṣẹlẹ̀ ṣó bó ṣe wà yìí. ó yá wèrè ló fò ṣe. Will you bring this in? Please. I'm begging you. Overstay Alexander McQueen. I'm sorry. Mo kí ló ṣe ẹ́ náà? Bàbá ló ń ṣe báyìí. Màá complain ẹ̀ mi ò fẹ́ gbélé. Shit. Okay, look at the shape. Crack. Shape better wa okay go. But she's too local. Please don't be annoyed. I'll rearrange. Ahmed. Fuck that shit. She's gonna stay my swag. Oh my God. Arẹwà ẹ tó rí gbajúmọ̀ tí kò dúró. I mean, Vulcanizer ló máa fẹ́. That is the truth. Only big boy. Fuck that shit. Where my car? John torí Ọlọ́run sọ fún mi tálẹ̀ ń tó gúnyán fún ẹ tó ní ti sọ̀bẹ̀ òṣogbo. Yá mi lẹ́nu. Wọ́n fọwọ́ kọ ẹ̀ ń gbé owó wọn dànù. Ta ni wọ́n kí ló jẹ́? Ta ni ẹ? Ṣọ́gbọ́n pé mo bá ẹ sọ̀rọ̀ ni. Àǹtí ẹ má bínú jàre nígbà tá a dé débẹ̀ tó dẹ̀ fẹ́ máa ṣe báyìí. Bẹ́ẹ̀ni òṣì sọ̀hún kò get out. Kí ló wà láyé ẹ̀? Kò yé mi. Sọ fún mi kí ló wà láyé ẹ̀ tó special? Tí wọ́n lè fọwọ́ kàn ṣé gold ló gbé sí àbí silver? Kí ló gbé síbi bẹ̀? Àwọn tó ní gẹ̀gọ́ wọn gbọ́dọ̀ fọwọ́ kàn wọ́n lẹ́ẹ̀mejì kọ́ gbọ́wọ́ wọn. Kí ló wà bíbẹ̀? Ẹjú ẹ̀kọ́ ṣẹ́jú ẹ̀ wà ní. Àwọ̀ṣọ agbáṣọ sí ẹ lọ́rùn agbóbàtà sí ẹ lẹ́sẹ̀ ó tún gbé báàgì sápá ìgbà tó bá ń gbọ́wọ́ wọn dànù báwo lówó ṣe fẹ́ pé níyì ayé ẹ tó bá tún bí ẹ dá tó bá tún lọ jẹ́ kó mú complain ẹ wá wọ́n bó ṣe rí. má bínú àǹtí má bínú mi ní ṣe pẹ́ mọ́. get out yọ. àti lùzọ owó sìn àti lùzọ owó. Simi, don't you get wrong. Man like cigar and do that. Mo ní nǹkan tí mo fẹ́ lọ. Ó yá, ọ̀rẹ́ ti fún máa. ọ̀rẹ́ wa kí ló lè fẹ́. owó rí ìfẹ́ àwọn ọmọ takuntakun rẹ náà rí ìlú ẹ̀ kó ní ọ̀dà pé méjì nílùú ẹ̀ ha èmi sí tálíkà. ó tó fẹ́ yá téèlù. èmi máa fọ wèrè yàtọ̀ rí mẹkáníìkì múra àwọn méjèèjì rẹ dọ́gba. èmi máa fọ olówó rẹ máa kú re àforítì rẹ máa pa mẹ̀kúnnù ṣòye rẹ náà níta àná lówó ṣòṣòṣò kó nọ̀ṣẹ́ gbẹlẹ kó fún ilé ìwé kú gbàgbọ́ mọ́ mi kẹ́ máa rówó fún ṣé ètò kú àná kí n bá ti dọ́dọ̀ àrùn ìjọba àárẹ̀. èmi náà ń ò gbàgbọ́ tẹ́lẹ̀ kí n tó yáàyàn lówó àmọ́ bí n bá yá ọ lówó tán tó bá kọ̀ láti san ìbẹ̀rẹ̀ bínú mi ti rú. ìrí ìfẹ́ yá ì kí ó bá lé lóṣù kan kí n bá dá padà kí n bá gbọ́ fẹ́ orúwó mi tó gbé bọ́ ilé. òṣùpá kan. ẹ yẹ lọ òṣùpá kan kó bá lé kẹ́kọ̀ọ́. wọ́n nídìí rẹ̀ olórí ibú. ìkákò ẹ̀ ń bọ́lẹ̀ ti palẹ̀ mọ́ ẹ̀ dé. bàbá ẹ mọ tí ó dùn mí nínú ọ̀rọ̀ rẹ̀. ilé ọmọ làbá tí mẹ́mu ti ń jẹrọ ọ̀gbẹ́. wèrè rí gbèsè san ó lọ rí mẹ́mu. ṣé oyin mi náà yìí. ẹ palẹ̀ mọ́ ẹ̀ lẹ́ẹ̀kan sí i ẹ gbé ẹ lọ́rọ̀ sọ sínú túbú rẹ̀. ẹsùn. dẹ́ẹ̀dẹ̀ mẹ́jọ ń kú o. wèrè ti yó ẹ kó wá àpò ẹ owó tẹ bá bá lápò ẹ kó lè sórí ilé bó ṣe wà. ọ̀nà rẹ̀ yà kó lè sórí ilé bó ṣe wà owó ti rí bí àdá. nígbà tí ó wà yáwó bó ṣe ń ṣe náà ní ṣe ń ṣe tìdọ̀bálẹ̀ tí ń lákòrò ó jẹ gbèsè tán ó ti lé lóṣùpá kan kò wá dówó padà èlé ló béèrè fún. ìbùn ẹ̀rọ ìṣẹ̀lẹ̀ fún àwùjọ màmá rò màá dẹ́yìn bọ̀. kí ni ọ̀sẹ̀ wúwo mi kí n sì máa kú màá dẹ̀ bó bá ti jẹ́ màá dẹ́yìn bọ̀. yàgò. ọ̀dàjú abiyamọ rọ màá dẹ́yìn bọ̀. ẹrí ẹ burú tẹ́ ẹ rò pé mo sẹ́sọ ni. bàbá àbíyìn tí ń ṣẹlẹ̀ ló bá lẹ́wù tó fi lówó ìyàwó bá. sẹ́ẹ̀ mọ̀ pé oògùn ojú mi mò ń yá ayé ni ayé yín ò ní dáa. àṣẹ wọn ò ní sórí rẹ. ọmọ ìwà àwọn méjì kan wà tá a pa owó mi ti ń bẹ lọ́wọ́ wọn ó ti lé lóṣùpá méjì.
ṣé kílẹ̀ tó mọ́ ni ká mú ọ lọ ní àbí kán bóògùn wọ̀. òru ló lọ rí pa wọn bó o ti ẹ̀rọ owó gba ẹran ara ènìyàn mo fẹ́ lò. yà lọ báyìí. bàbá àtàrí ibi dé sí náà. àtàwọn méjèèjì orí yín burú ní ṣe yín rí ìrìn ṣe yín rí olówó wò lẹ pé ẹ wá ń yáwó ilé ẹ ń yáwó ilé ẹ ń yáwó ìlú ṣèwéré lẹ́pẹ́ bàbá mi ni. bàbá ṣe rí nǹkan tó ń ṣe ọ̀rẹ́ mi yìí ó di tó ọjọ́ mẹ́ta tó ti ń ṣe a lọ ti lọ sí hospital oríṣiríṣi necessary test tó yẹ ká ṣe láti ṣe but àlẹ́ náà dídí dókítà sọ pé àwọn ò rí nǹkan kan. kí sóbì á tó dégbò olùkọ́bí là ń ké sí ẹ má bínú bàbá pé ó ṣe bí òwe sà ètò ìmọ̀ yín ní ká máa bọ̀ lọ́dọ̀ yín pẹ̀lẹ́ so láti lè bára mọ nǹkan tó ń ṣẹlẹ̀ sà. ọ̀kárí ọmọ ọ̀dọ̀ àgbà bó ti yẹ kó o ṣe lọ sí wọn wọn nílé ikú wọn ti ń jẹ́wọ́ àrùn kí ló kọ rẹ̀. Yẹmí lórúkọ ẹ̀ sà. Yẹmí ọgbọ́n wo Ọ̀rúnmìlà gbogbo ohun tó ń ṣe Yẹmí tí ò fi gbádùn tí ò lè sùn tí ò lè wo Ifá fìdí ẹ̀ hàn wá kedere o. ìdí gbá lọ́rùn adodo gbá lọ́rùn àdìkàrò ìdí òwò àdìkàrò sọ̀kalẹ̀ adé abóriri eléyìí tí wọ́n ní kó má jẹ òrìmọ̀ láéláé ó kàn tí ọgbọ̀n ìsáwo ìgbà tó jòrì ní wàhálà dé ó ní láyé òun ò tún jòrì mọ́ ìgbà tó wọ jòrì kí ni wọ́n jẹ. ẹni tí ń ṣe Yẹmí yìí Ifá ní kì í ṣe àmúwọ́ Ọlọ́run Ifá lápò ọ̀fà ara ẹ̀ ni nítorí pé ń ṣe lọ jẹ nǹkan ó jẹ nǹkan ìwọ̀ ó ló jẹ́ kó máa dà láàmú. gbé Yẹmí kí ló jẹ. wọ́n náà mọ̀ pé mi kì í jẹun ta náà tó bá tẹ̀ jẹ́ pọ́ tí ń sìn mo máa ń mọtí bọ́ mi kì í jẹun ta bàbá. òótọ́ nìyẹn náà bàbá ṣe rí ọ̀rẹ́ mi kò kí ń jẹun ta bọ̀ tó máa ń mọtí ẹ sà ẹ bá bèè lọ́wọ́ Fá bóyá ọtí ni èwo ẹ̀ sà. bóyá ọtí ni àbí Ọ̀rúnmìlà ń gbọ́ ohun tó bá jẹ tó ń dà láàmú Ifá. Ifá ní eléyìí kì í sọ̀rọ̀ ọtí kì í sọ̀rọ̀ níta àtẹnujẹ kódà ó kú òun náà rájọ gẹ̀dẹ̀ Ifá sọ wípé ọ̀rọ̀ àtìdíjẹ ni wípé kódà ẹni tọ́jẹ́jẹ́ rẹ tí ò yẹ kọ́ báláṣepọ̀ lọ báláṣepọ̀. owó rẹ. ìtùnú bèbí látọjọ́ tí mo ti ń gbé ọmọ mi tún ṣe ọmọ bíi tiẹ̀ báyìí rè ó dùn ó tún dùn joyè lọ ṣókò yín síbẹ̀ ni. kò mí nẹ kékeré ló ṣe rí ẹ o èmi kan gbádùn ẹ o Olúwa mo enjoy yẹn gan. mo enjoy mi wo èmi náà fowó bá ẹ jẹ nítorí mo gbádùn ẹ púpọ̀ jù ṣé bí láì wọ́n wà ní 7th heaven this is for you. Jonas. gbàgbé. ó ṣe. fún ètò ṣe máa surprise ẹ tí bá ń padà wọlé sàn máa gbéjà wá fún gbogbo èrè máa bá ẹ ṣe. àgbéjà fún mi. ó trust me ó ṣe. wo anytime wọ́n ní ká máa pè. mo wà bẹ̀ fún ẹ ṣàpè mí anytime any day tí wọ́n máa pè mí èmi kò gbádùn ẹ o máa dẹ̀ surprise ẹ ó ṣe. àwọn tó bí ẹ gan wọ́n bí ọmọ ló bí kéèyàn bí ọmọ tó sùn ìgbà. ní ṣọmọ kí mo dẹ̀ sọ fún ẹ pẹ̀lú àwọn ọmọ olóṣù yìí. but the thing is me understand nǹkan tí bàbá ń sọ èmi ti jẹ ọmọ tó pọ̀ gan mélòó ní jíjẹ I don't chop enough now. ọmọ ọlọ́tún wọn ló sì mí dẹ̀ sọ fún ẹ wọn ló ṣẹlẹ̀ yìí sí i bàbá kí la máa ṣe sí báyìí bàbá. sórí jẹ́ kí n sọ fún ọ èmi ò nífẹ̀ẹ́ kọ́tọ́ náà fún ọ mi ò sì nífẹ̀ẹ́ yọwọ́ tán ọ̀jẹ̀bi tọ́lọ́pọ̀ ayò tó ní ilé ìjẹta ìsọ̀rọ̀ ní sọ̀kọ́ sí tí wọ́n sọ̀wọ́ kó dúró báyìí Ifá sọ pé kọ́ ọ lọ́rìn wá tọ̀hún kọ́ ọ mọ́ láàrin ìjọ méje tó bá ń lọ́rìn lọ. sista mi ẹjọ́ torí ẹ má bínú mi ní much lọ́wọ́ ẹ má ní mo rán yín ṣe ọ̀tọ̀ yìí gbogbo nǹkan lè máa fẹ́ kà fún gbà mí. sori jẹ́ kí n sọ kíní kan fún ẹ all the time wọ́n máa ní owó fún ni kò tó èèyàn o ariwo ẹni ìyá yẹn ń pa lójoojúmọ́ òun fẹ́ rí ẹ òun fẹ́ ṣó fẹ́ pa ni. àǹtí mi báwo lè ṣe ń sọ̀rọ̀ báyìí ẹ jẹ́ sọ kíní kan fún yín o ọmọ tó bá mówó délé òun lòbí ẹ̀ èyí tó bá mówó délé òbí ò ní mọ̀ náà. mo ṣàfẹ́ kó mọ̀ pé owó nìkan kọ́ ló lè ṣe o. padà síbí báyìí gold mi tó mú jáde nǹkan.
eléyìí jọ gold lójú ẹ. so ojú ẹ ti láǹsìn ìwọ náà ti wá grow wings débi pé o lè dúró síwájú mi o lè máa mẹ́nu ní ìwọ. anyway mi ní gíláàsì máa bẹ́ẹ̀ pariwo torí ti bá ń bẹ́ẹ̀ pariwo èmi náà mo máa create nuisance bíi tẹni workout kò nulẹ̀ mi. kémi jáde kó nulẹ̀. yes. èmi kí n jáde. wo ọmọ gbàgbé o jáde kó lè mi kó jáde kó láyé mi máa jáde máa dẹ̀ live fine ìwọ wá sí mi kó yín máa tún. ní sùúrù ṣé wọn náà ti níbi tó ń lọ tẹ́lẹ̀ ni. ẹ gbọ́ bó ṣe bá mi sọ̀rọ̀ ni ó rọ̀ mí lọ́wọ́ yẹn ni pé kó máa ṣe lé mi lórí mẹ́ kí ni what nonsense ẹ wo ẹjọ́ yẹn. ọjà kọ́ mi dẹ́bi bó bó ṣe rí. ó ní pariwo òṣì. oh my god. ìwọ náà ló máa ní sùúrù. ṣé wọn ló máa ń kó àgùnpá ilé pò mọ́ra wọn. sísá mi ẹ lè imagine ilé tí mo mú jáde ní kọ́ta tí mo fọ̀ mọ́. ó máa ní sùúrù pẹ̀lú wọn ni o kò síbi tó fẹ́ lé sí náà. kò sí gbọ́ ẹjọ́ ẹ̀kọ́ tí ó bá sí Mojísọ́lá ilé ṣé ilé dúró lẹ́gbẹ̀ẹ́ àwọn girls mi ni. èrè ò dára ẹgbẹ́kẹ́gbẹ́ ń bá wa rere jẹ́ àgbèrè ò dára ẹgbẹ́kẹ́gbẹ́ ń bá wa rere jẹ́ ẹ̀jẹ̀ aláìgbọràn rè lóríta ẹ̀wáyé alágbèrè bó ṣe rí o ọlọ́mọge ń para wọn nítorí owó mo fẹ́ dogún mo fẹ́ dọ̀gbọ̀n ó ti dópin ẹ dákun ẹ fi kọ́gbọ́n àgbèrè ò dára ẹgbẹ́kẹ́gbẹ́ ń bá wa rere jẹ́ àgbèrè ò dára. Kébì ó máa yà ẹ́ lẹ́nu bí mo ṣe pè é bọ́ mi fẹ́ kó bínú sí mi rárá last settlement mo fún ẹ ṣé ò ní sọ pé owó yẹn kéré. ẹ wò Ìyálájé kò ń ṣe pé bóyá ọ̀rọ̀ owó àbẹ́ni tèmi bá yín sọ nǹkan tó wà important gangan àti nípa business wa torí ẹ mo ṣe torí ẹ wà. yes ṣe rí Sisi. kí lorúkọ tiẹ̀. Tókẹ́ lorúkọ ẹ. Tókẹ́. yes báwo. fine. ọmọ ẹlẹ́mí ni bọ́ bàtí mo gbé súnmọ́ ó wá explain fún mi pé òun lè fún mi ní full support as in láti máa arrange àwọn babes ó ní wọ́n kàwọ́. àti ṣé ọmọ wọlé kọ́ ni problem tèmi tẹ́yìn bá ti bẹ́ mi negotiate ẹ̀yẹn gbàgbé bọ́mọ ṣe máa wọlé ẹ fi yẹn lẹ́fẹ̀ẹ́ mi. ọjọ́ gbogbo ní tolè ọjọ́ kan ṣo ní tolóhùn ṣìkàṣìkà ò rántí ọjọ́ àti sùn àṣepé kan ò sí fapánilẹ́kúnjayé ó ṣìkà ronú ó ṣìkà ronú ẹ̀san. ọ̀fàkẹ́ báwọn ọmọ yẹn bá ṣe ṣan tó àwọn ọmọ tó clean tó yẹ pé tọkùnrin bá rí wọn ṣe. yes man stand up stand up. ẹ dìde náà stand up stand up but stand up abẹ calm down. stand up dìde stand up ẹ dìde. stand up my friend. You remain silent until when to get. tẹ̀lé wọn. but ṣé mo. Who this woman? but what is all this. Who this one to you? tẹ̀lé wọn máa dẹ̀ máa rí ẹ. Your oga okay. Oh. stand up madam. Stand up. Stand up. Stand up. Hello. Hey, stop that. ọ̀gá ẹ mọ nǹkan tó ṣẹlẹ̀. ẹ mọ nǹkan tó ṣẹlẹ̀. Come, don't worry. ẹ ní sùúrù náà. Don't worry, when you get to office. but ṣé mo kọ́ embarrass wa. ọjọ́ kan ṣo ní tolóhùn embarrassment wò lè nà. ṣìkàṣìkà ò rántí ọjọ́ àti sùn àṣepé kan ò sí fapánilẹ́kúnjayé. kí ló mean? shut up. ṣé ra yín lóde báyìí. ó ṣé rí ayé yín lóde ọjọ́ gbogbo tó le ọjọ́ kan tó lóhun ọjọ́ kan tí Ọlọ́run ṣetán láti mú. ó ṣìkà ronú ẹ̀san.
Bó pẹ́ bóyá ó kéré lọ́jọ́ adákẹ́dájọ́ àṣedájọ́ lórí àṣẹ. Àwọn mọ́tò lálá téèyàn wọ́n ní àwọn àjòkó àìsí ibà ilé oko lè jẹun. Ilé oko ayé lè fi. Sit down. Ẹ wá tó bá rọyàn níṣẹ́ irú àfitọ́ ọmọ jẹ ẹ kọ̀ lẹ́yìn lóṣù ẹ̀ lóṣù. Àwọn fún yín lówó pẹ́sẹ̀ wáyé ní 1 million. Okay. Lọ́yà mi ti sì máa ń pẹ́ lọ́yà. Ẹ máa pẹ́ lọ́yà. Hello lọ́yà. Ìgbà ìní olókun àdá ọlọ́mọge. Báwo ni ṣe é báyìí? Ṣàlàyé fún mi bó ṣe ń ṣe ẹ̀. Gbọ́ fún mi nọ́mbà mọ́ ẹ̀. Fún mi kí n jẹ́ ká pè é. Bóyá ṣe yóò yé mi. Jẹ́ ká pè é. Júmi, báwo ló ń ṣe ẹ́? Báwo ló ń ṣe ẹ́? Júmi, má ṣe báyìí fún mi, má ṣe báyìí fún mi. A ní mo fẹ́ pè é sí. Júmi, jọ, báwo ló ń ṣe ẹ́? Júmi, báwo ló ń ṣe ẹ́? Báwo ló ń ṣe ẹ́? Ṣàánú mi, báwo ló ń ṣe ẹ́ báyìí? Jẹ́ ká máa lọ sí ọ̀sibítù, ó yá lọ ọ̀sibítù. Júmi, Júmi báwo ni ṣe báyìí? Ojú mi, Júmi. Kí ló wá dé látijọ́ yìí? Ibo ló lọ? Daddy, mo travel ni sir. O travel. Adúpẹ́ pé o dé láyọ̀ àtàlàfíà. O tiẹ̀ wá sílé ìjọsìn rárá. Kábọ̀sibọ́sí kò mọ̀ pé ẹnìkan ń gbàdúrà fún ẹ. O wá lọ fámí abẹ́ yẹn. Kò dá o. Ọlọ́run á gbàdúrà ẹ. Jẹ́ ká gbàdúrà. Ní orúkọ Jésù. Àmín. Ní agbára ẹ̀jẹ̀ Jésù. Àmín. Bàbá wa àti Ọlọ́run wa. Adúpẹ́ àyìn lógo ẹ gbọ́ pé kẹ́ gbà yín wa ẹ dárí ẹ̀ṣẹ̀ jì wá ẹ dárí ìránṣẹ́ yìí bàbá ọmọ ẹ̀mí mọ́ ẹ yà wá sí mọ́ kí ọ̀nà ẹ̀ kó dára. Jésù Olúwa wa àmín 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 orúkọ Jésù. Praise the Lord. Hallelujah. Praise the Lord. Hallelujah. Praise the living Jesus. Hallelujah. Dìde kó jókòó. Kí ló dé tí gbogbo nǹkan yìí fi rí báyìí tọ́nà yìí fi rí báyìí? Kí ló dé? Daddy, mo ti ṣẹ̀ sófin Ọlọ́run. Mo ti ṣẹ̀ sí òfin Ọlọ́run gan-an gidi. Ọlọ́run dáríjì. Lóòótọ́ mi ò travel mo parọ́ fún yín ni. Ó parọ́ ni. Ó lòdì sí òfin Ọlọ́run. Lẹ́nu ọjọ́ mẹ́ta sẹ́yìn báyìí, mo ti ń ṣe àwọn iṣẹ́ kan bí àgbèrè, bí panṣágà, bí ká máa tẹ̀lé oríṣiríṣi ọkùnrin jáde, ká máa lọ sí club, ká máa mọtí, ká máa mu sìgá. Àmọ́ Daddy, aburú kan ṣẹlẹ̀. Èmi àtàwọn ọ̀rẹ́ mi a gbéra lọ sí club. A wà ní club, àwọn ọmọkùnrin wọlé wá. Wọ́n láwọn máa gbé wa jáde, wọ́n fowó bà wá jẹ́, wọ́n náwó, wọ́n rọtí fún wa, wọ́n jó, wọ́n ṣayé. Inú wa náà dùn. A bá kó sí mọ́tò. Ala máa tẹ̀lé wọn. Àárín méjì ọ̀nà la dé. Bí dírẹ́bà ṣe páàkì nìyẹn. Ló bá ní ìwọ tiẹ̀ bọ́lẹ̀. Èmi bá sọ pé mi ò lè bọ́lẹ̀ pé a jọ máa ṣe fàájì ìmọ́jú ni. Ó ní mo ní kó bọ́lẹ̀. Àwọn ọ̀rẹ́ ìbàdàn ìwọ náà bọ́lẹ̀ pàdé yóò gbádùn iṣẹ́ ẹ̀ mọ́. Èmi náà dẹ̀ bọ́lẹ̀. Kàyéfì ńlá kan ṣẹlẹ̀ Daddy. Nígbà tí ilẹ̀ máa mọ́ tí mo jáde. Tí mo dé junction oríta mẹ́ta tó tẹ́ wọn sílẹ̀. Wọ́n ti gé nǹkan tó wọ̀n lára wọn. Tẹ́ bá rí wọn Daddy, àánú abiyamọ á ṣe yín. Mo wá wò pé Daddy mo ti ṣẹ̀ sófin Ọlọ́run. Àfi kẹ́ bá mi bí Ọlọ́run Daddy. Mo ti ṣẹ̀ Daddy. Áńgẹ́lì tó ń tẹ̀lé ẹ òun ni kò fi ẹ́ sílẹ̀ nígbà kankan. Tàwa ni áńgẹ́lì tó ń tẹ̀lé ẹ yẹn ìyá tó bí ẹ lọ́mọ gangan ni o. Bí ò bá ń ṣe bẹ́ẹ̀ ni ìwọ náà bá ti pẹ̀lú àwọn òkú wọ̀nyí gẹ́gẹ́ bó ṣe sọ
ó wà ní dòkú lágbára ti Ọlọ́run tún wà rẹ̀ ṣe. yà mo lọ fún wọn kó bá mi pe IPO ṣeun ó ṣe bá gba ó mú ọlọ́pàá ní wa kébì. Now back to your case. Ṣé rí ọ̀rọ̀ tó wà lẹ̀? Yes, come in. ọjọ́ kan ṣoni tó lọ́rùn. Trust me. ṣìkàṣìkà ò rántí ọjọ́ àti sùn. Kébì, mo bá ẹ sọ̀rọ̀ yìí náà. àṣepé kan Mo bá ẹ sọ̀rọ̀ gan gẹ́gẹ́ bí ọmọlúàbí. But o insist, o ò gbọ́ náà. O refused láti gbọ́ nǹkan tí mo bá ẹ sọ. Mi mọ̀ pé ibi tó máa já sí lélẹ́yìí. Èmi náà kàn ní kí n try àsọmọkùnrin náà ní kí n lè mẹ́kẹ́. Sir, ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run. Gbogbo agbára tó bá wà lọ́wọ́ mi, ẹ jọ̀ọ́ ẹ fi ràn wá lọ́wọ́ lórí kéèsì ọ̀rẹ́ mi. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run. Mi gbọ́dọ̀ pa irọ́ fún yín. Iṣẹ́ ò sí lọ́wọ́ tiwa ń bí mọ́. Ọ̀rọ̀ ẹ ti dé court nítorí pé láti òkè wá níwé ẹ ti lọ sí court. Imagine kí ènìyàn kó máa mú àwọn ènìyàn ẹlẹ́ran ara abẹ̀mí bíi tiẹ̀ kó máa gbé wọn lọ fún àwọn tó máa pa wọ́n tó máa gé wọn tó máa fi wọ́n ṣoògùn owó àbí kó fi wọ́n ṣoògùn àwúre or whatever. It is against the law of the country. It is against the law of God. So ọwọ́ ìjọba ló lẹ̀ tẹ́ òfin ló mú ọ red-handed. So kó lọ sí court. The best thing tẹ́ lè ṣe ni wípé ẹ lọ pàdé ẹ ní court. Please take me back. Sure, sir. Come. My friend. òṣìkàrònú ẹ̀san. òṣìkàrònú òṣìkàrònú ẹ̀san. ìyá Mojoyin mo ní kó lọ gbé àgbò kaná ó ṣe bẹ́ẹ̀ pé ò gbọ́ ṣé òun ṣáájú ẹ̀gbọ́n náà ṣáà nìyí. ẹ wo ẹ̀gbọ́n mi talájọ bíi mo rò tí mo fi wá wò wọ́n o ẹ ti ẹ̀dúró náà nígbà tí wọ́n bẹ́ Ṣàngó Òde gan tí wọn ìdọ́ya inú gbá kí láǹfààní wọn ṣáà lè súnmọ́ wọn ni talájọ bíi mo rò ẹ dákun ò wá gbàgbó kaná mo ráyè. má rò yẹn jọ. ṣìkàṣìkà ò rántí ọjọ́ àti sùn. ẹ̀gbọ́n ìtùnú dé ẹ̀gbọ́n mi. àṣepé kan ò sí fapánilẹ́kùn jayé. dúpẹ́ o ìtùnú ṣe ń gbé yín. àṣà àbùtá lájọ bí. ìtùnú dáríjì mi ìtùnú torí jọ́sí tẹ́jọ́ sá ọjẹ́ ẹni náà ní gborúkèrúdò tó ṣẹlẹ̀ láàrin ìyá rẹ̀ àti bàbá rẹ̀ bí ìyá rẹ̀ ṣe fi túláàsì fẹ́ arúgbó jọbẹ̀ ó sẹ́yìn. báwo ni conclusion yìí yọ tòde mi báyìí. no wo after that summary the same almost the same thing yóò kọ change àwọn kan bẹ́ẹ̀ díẹ̀ ni. Yẹmi ìwọ ló máa jí mi wo. mo mọ̀ pé ká ní supervisor yẹn editor gan ni kò ní approve because mo ti submit before na. mo pa ẹ ni. tọ́lọ́ mi ò ṣe papọ̀ lọ́dọ̀ yín rárá. orí íńtánẹ̀tì tí kò má parọ́. èmi àjọ kan bẹ̀ ní orí íńtánẹ̀tì. ní nǹkan tí mo gbà wẹ̀lé lórí íńtánẹ̀tì. máa dúpẹ́ pọ̀ rẹ̀. ṣé ibi lè ṣẹ̀ṣẹ̀ rán ẹ̀ kò kò ní. Yẹmi ò bẹ̀rẹ̀ ìsọ̀rọ̀ o. ẹ ti fi ń jà. bó ṣe wà yìí kò gbá kádàrà kò gbé jẹ́ fórí ó níbi tí Ṣẹ́gun wà yìí ó ní òun ò láìkẹ́ mo ní kó fi torí Yẹmi ṣàyẹ̀kọ́gbọ́n tíṣà àgùnbánirọ̀ rẹ̀ gbé lọ sílẹ̀ Haúsá kí wọ́n làwọn ò ní dúpẹ́ fún tíṣẹ́ bí wàá wá sáàárín ọmọ káàárọ̀ jíire bá sọ̀rọ̀ ń gbọ́ Kúnlé. èwo Yẹmi ṣòro ọ̀rọ̀ tó sọ lóòótọ́ ọ̀rọ̀ ni kò sí wọn bẹ̀. ẹ̀yin náà Yẹmi ṣebí wọ́n ní èyí wù ní ìwẹ̀ lọ́láṣọ gbági fi ń polówó sọ́yọ́ jẹ́ ká yọ tẹ̀gàn kúrò ká sọ orí ètò ìfúnra wa. Yẹmi ṣáni lọ́nu lè. kò sí ṣé ó wà ní gbogbo abúlé. yóò ní tá a bá tún nídìí omi ó máa bọ́ sí gàrà fún wa ni. kí la ever need nínú abúlé yìí tá a rí easily
tí ò ṣe pa àṣẹ máa struggle here and there wàhálà ara wa ká tó rí Yẹmí ṣé ká sọ pé ti àìlájú rárá ni àbí kí ni ká pè can you imagine kí ló dín díẹ̀ mú ẹ̀rọ ni mo fọwọ́ gbá o ní èdè gbogbo èmi ọmọ JP kí n má rí church lọ lópin ọ̀sẹ̀ Yẹmí is very 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 bad. Kúnlé very bad mo understand please continue ẹ jẹ́ ká sọ ayé ara wa la wà yìí. ta ló yẹ ká bá wí ṣé àwọn aráàlú ni àbí gọ́ọ̀mẹ̀ntì tó refuse láti pay responsibility wọn lọ́wọ́ gbọ́ àwọn bí táwọn yìí tó jẹ́ ìgboro nínú wọ́n ti ìgbà kan jẹ́ bíi ìgbẹ́bà ìrì náà ṣọwáyé ọ̀rọ̀ church ṣoṣo rẹ̀ kò lè sí church lábúlé. why. o ṣe èmi táwa yìí wọn ò mọ ọkọ tó ń jẹ́ christianity wọn ò bí humanity tó ń pè ní muslim or islam ní ìṣẹ̀ṣe pọ́nmọ́lẹ́ ni wọ́n yàn láàyò no ibo làwọn last week. ṣé kò ṣe àjọ̀dún alápàtìrà la wà ní. ṣé bá a jọ lọ ni. òótọ́ ni o try lóòótọ́ o rán wa létí but pẹ̀lú ẹ̀ náà. ẹ kálẹ̀ o ẹ káàbọ̀ ẹ kú iṣẹ́ ẹ sùn. ọmọ ìyá ta ló bá ṣọdún alápàtìrá last week kan nínú. ojú ìfà mílíà. mo ṣe mú ni. òun ni mo ní picture lọ́wọ́ mo ní picture. Àṣàkẹ́ mo máa rí nǹkan ìyàlẹ́nu mọ́júmọ́ yìí kí a ní ọ ò ṣe bí mo ṣe mọ̀gbẹ́ nílẹ̀ tí mo fẹ́ sùn lálẹ́ àná mo bá bọ́ sínú àláì lábá bẹ̀rẹ̀ sí ní ṣètò ìyàwó wa Àṣàkẹ́ a máa ṣe ìyàwó kílẹ̀ tó mú nínú àlá tí mo lámójú. ọ̀gbẹ́ni agùnbánirọ̀ a kì í ṣọ̀rẹ́ èrò káyọ̀ bó pẹ́ bóyá èrò àrèlé rẹ̀ lọ́jọ́ kan kẹ́ ẹ ṣáà má ti kọjú wa sóòrùn alẹ́ torí ẹni dùn jùyọ̀ ló yẹ ká máa pè é ẹnu rẹ̀ dùn bí àtàkàrọ̀ ọ̀yọ́ mèsì tó lẹ́sẹ̀ ló ń fún un láti mọ̀lété tó fi dédé ààrẹ rẹ̀. ẹ̀yin náà kọ́ nù. Àṣàkẹ́ lóòótọ́ a kì í ṣọ̀rẹ́ èrò káyọ̀ gẹ́gẹ́ bó ti wí ṣùgbọ́n ń bẹ́ẹ̀ kù mọ́ kó dájú pé èrò tó bá rí ọ̀sán tó rọra bíi tiẹ̀ báyìí ó di dandan kó dì í mẹ́rù kó mú délé kérékéré má bàa fi jẹ. Àṣàkẹ́ mo nífẹ̀ẹ́ Ọláyẹmí ìwọ nífẹ̀ẹ́ mi ó dáná mo fẹ́ béèrè nǹkan lọ́wọ́ rẹ̀ ṣé kí n bí ọ béèrè náà kí ló ń pè nífẹ̀ẹ́ gan-an náà. Àṣàkẹ́ má kẹ́yìn sí mi kọjú sí mi. ṣé ọ̀rọ̀ ìfẹ́ náà ló fẹ́ béèrè tó wá kọ́kọ́ kẹ́yìn sí mi màá ṣàlàyé fún un. ṣùgbọ́n ọ̀rọ̀ ìfẹ́ Àṣàkẹ́ ó dẹ̀ gẹ́gẹ́ bíi kádàrà tí Ọlọ́run ṣe tí ò fi rin ẹnikẹ́ni ó dẹ̀ gẹ́gẹ́ bí àyànmọ́ tí Ọlọ́run ṣẹ̀dá tí ò fi hàn èèyàn kéèyàn bẹ́ẹ̀ gẹ́ lọ́rọ̀ ìfẹ́ rí. àṣé lóòótọ́ ni wípé ẹni tí ò bá gbádùn yóò bá kà ló máa sọ wípé atúrọ́ tàbí èlùbọ́ lásán ni irú wọn. ẹ fọkàn balẹ̀ o ẹ jẹ́ olórí ibú ìyá débi pé bí ìgbà tí kan tó kò mọ yín ṣe ni. òṣìkà ronú ẹ̀san òṣìkà ronú olúwa mi o àwọn wo ni ọjọ́ wọn ti pé láàrin. àwọn wo ni wọ́n ti ṣetán. ọkùnrin funfun yìí àti èyí pikiti dúdú tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ni. àwọn tọ́jọ́ wọn ti pé ẹ tú wọn lẹ̀. àwọn tẹ́ ẹ lọ kó tíyàwó sí ilé ńkọ́. àwọn ni bàbá àwọn onídìrídìrí ní méjì náà. ẹ̀yin kọ́ lẹ́sẹ̀ òyà yín ló forí yín gbọ́ta ẹ gbọ́. tí wọ́n bá ti rí àwọn tó bí yín tí ń bára àwọn tó bí yín sójú báyìí wọ́n jà yín lẹ́ǹ túbú mi ẹ gbọ́ ibi tẹ́ ẹ wà ìpọ́nrí lápẹ́kù yín kò sẹ́ni ló lè yọ yín bẹ́ẹ̀ àfi tó wò mí bá pé ẹ pa wọ́n dànù ẹ tàjẹ́ wọn lẹ̀ ẹ gbọ́ gbogbo ohun tẹ́ ẹ bá ṣe ń bẹ̀ wọ́n apá mi kà. ẹ wo n ò ní tàn yín èmi lórí yóò burú o àbáyé yín bẹ́ẹ̀ bàjẹ́ ni. ó ṣe kí wọ́n máa bọ́ kàkọ́ kó máa sin wọ́n bí. wá ní wá. bọ́tà mọ̀kàn tí mo bọ̀ wá. o lè ṣì ní wá ní. ẹ mọ̀kàn tí mo mọ̀ wá. èṣùgbé ìwá dákun yọ̀ǹda rẹ̀ fún mi èṣùgbé ìwá. àwọn ò ní ọ̀nà náà ṣé mo ní ọ̀nà náà.
Àṣàkẹ́. ọkọ mi. báwo ló ṣe lè. o sọ fún mi pé ò ń bọ̀ náà. mo pé kí wọ́n bá yín dáná oúnjẹ dé kẹ́ẹ̀tọ́ dé nàbí kò dáa. dájúdájú ilé ìwé ló ti wá. ẹ̀sùn bóò ní sẹ́lẹ̀ ní ọdún tó ẹ bá àwọn ọmọdé aláàmú. wà ló yá àmú kẹ́. ìgílẹ̀ sí n tó mọ ọjọ́ náà ni ó jẹ. Àṣàkẹ́ bí ìgbà ìlú jókòó sí tó gbóúnjẹ sílẹ̀ nílé tó dá mi dá ṣé ó ti rí ẹ̀ṣẹ̀ mi ní Àṣàkẹ́. rárá o ò sẹ̀mí lẹ́sẹ̀ kankan ó kàn jẹ́ pé oúnjẹ ò lọ lẹ́nu mi ni. níwọ̀n tí mo mọ̀ dáadáa bí ẹni mowó ṣé òkò ọdún náà wá jáde jì fún sáré ni ó wá sọ pé kò sí nǹkan kan ń bẹ lọ́kọ̀ ẹ̀ tó fẹ́ sọ fún mi àbí ìwà àti màmá yóò ti jà ni. rárá o èmi àti màmá mi ò ní gbólóhùn àṣọ o ó kàn jẹ́ pé màmá mi ti ń fura ni. fura bíi ti báwo wọ́n fọ̀rọ̀ sábẹ́ àwọn sọ fún mi àbí àtìlẹ́yìn tó lọ́nà gbàjà ẹ̀fẹ́ wa tó fẹ́ tú wa ká. irọ́ kò rí bẹ́ẹ̀ o àmọ́ ó jẹ́ pé mo ti fẹ́ra kù. Àṣàkẹ́ ó ti fẹ́ra kù lẹ́yìn tó túmọ̀ sí pé o ti lóyún. Ọlọ́run ṣe o má bèrè Àṣàkẹ́ ṣèbí mo ṣàdéhùn fún ẹ pé èkú ìwọ èmi Ọláyẹmí alábàákú ìwà Àṣàkẹ́ àti wípé ihò tó bá ti gba abẹ́rẹ́ ó yẹra kó gba ọkùn díẹ̀ mo ti gbọ́ mo dẹ̀ ti gbà. ṣé lóòótọ́ Ọláyẹmí ẹlẹ́dàá mi ò mọ̀ ṣé mo dúpẹ́ o ṣé wọ́n kọ́ mi. ṣé ó àdéhùn sí ìṣá. ebi ń pa mí. dábò wọ́n gbé pẹ̀lẹ́ ẹ̀rù kẹ̀ pẹ̀lẹ́ máa wọ́n. Àṣàkẹ́ kí ló dé ẹ gbà mí kí ló dé ẹ ń bì mí. ìbíyà mi. Àṣàkẹ́ o ti lóyún. irọ́ ìlóyún o bí mo sọ fún yín pé mo níbà lọ́sẹ̀ tó kọjá. ìwọ sọ fún mi pé oníbà lọ́sẹ̀ tó kọjá ló ń bì. Àṣàkẹ́ o ti lóyún. ìlóyún. o tún parọ́ fún mi. Àṣàkẹ́ ń parọ́ fún mi o sì mọ̀ mí o. ẹ ń tọ́ ọ̀nà lọ́sẹ̀ ìgbẹ́lẹ̀ lójú rẹ̀ lọ́gànjọ́ tí mo bá fi owó ọdún ìdí ọ̀sà alápàtìrá tí ọ̀sà bá fi sọ fún mi pé olóyún. tiẹ̀ ta ni olè. ìyá mi ẹjọ́ pé mọ́ mi lọ sí ìdí ọ̀sà. olóyún àbọ̀ lẹ́yìn. ìyá mi ń jẹ́wọ́. jẹ́wọ́ olóyún àbọ̀ lẹ́yìn. mo lóyún. mo gbé mo rà ní Àṣàkẹ́ olóyún mọ́ mi láàánú lẹ́yìn. ta ni wọ́n lóyún fún ọ. tí ọ̀dọ́ mi ní ọlọ́run rẹ̀. yóò ní sọ. ọ̀yọ́ sọ. àmì mi wọ́n bàjẹ́ o. ó sì bàjẹ́ náà. ta ni. ìyá mi lára àwọn àgùnbánirọ̀ tó ń kó wà lù wà ni. mo dára Àṣàkẹ́ ti báyọ̀ mi jẹ́ Àṣàkẹ́ ti parí. àgùnbánirọ̀ ló lóyún fún Àṣàkẹ́. agbójú gbọdọgbọ tí ọmọ lọ tẹ ẹni tó ọmọ lọ tẹ sí ọmọ tí ò níbi tí ò ní lọ tó dédé gbọwọ táwọn ibi tó ti wọ́n lọ rè lóyún fún Àṣàkẹ́ sórí pé tiẹ̀ ti ta báyìí. sórí pé ojú tí ẹsẹ̀ rẹ̀ wọ́n rẹ̀ gẹ́gẹ́ báyìí pẹ̀lú gbogbo orí burúkú tó wọ́n sẹ́nu lẹ̀ ó gẹ fún àrí àbàkókò ń ga àrí sórí ibi tó yẹrí sí fún ọ báyìí. ó ti fọyín rẹ̀ǹgẹ̀ rẹ̀ ó ti dá ó ti lóyún Àṣàkẹ́ ó ti dójú tì mí ó dójú tì mí lábàáyé sórí pé wọ́n ẹ̀sìn lọ ní báyìí. tiẹ̀ bọ̀ dìde mẹ́ dìde kò sí sísè kò sáìsè ọkọ̀ ẹrù rẹ̀ ọkọ̀ lè rẹ̀ nínú ẹ̀ nínú ọba oyún kí náà bá mà nínú ilé tèmi ní ìkọ́ inú ìsọ́lẹ̀ ìbánirọ̀ lọ sí ọlọ́run ẹ̀yọ ọlọ́run ẹ̀sìn. ẹ jáde náà. kí ló dé tó pa. kí ló dé. ẹ lẹ́ni o. ẹ kú fàájì o. Àṣàkẹ́ sí kò sí. ó tiẹ̀ ti dábàá tẹ́ ẹ pàṣàkẹ́ àbí ẹbí gbogbo yín lẹ́ mọ̀. gbogbo wa la mọ̀ gbogbo wa. owó náà sáyẹn rẹ náà méjèèjì o. iṣẹ́ wọ ni. ìyá o. ìyá mi kì í sóhun. Ọláyẹmí. kì í sẹ́yìn bá ti dà wá. lọ́fẹ̀ẹ́ ló fò sórí o ti sórí ire o ti rọ́pò ọ̀jàrà láì ná ń kọ́bọ̀ láì ná ń ṣíṣì àti pé lọ́wọ́ sẹ́yìn àyìn o sì mórí ire délé. mo yọ̀ǹda fún ọ. ayé mi. má jẹ́ ẹlẹ́sẹ̀ lẹ́nu lẹ́mí o. mo lè yọ̀ǹda fún ọ. ọmọ ẹni ẹsma. Ọláyẹmí o ti sánpá táǹkù lónìí o béèyàn bá sì sánpá táǹkù ẹni tó kù ọ wọlé. Ọláyẹmí o ẹlẹ́dàá rẹ ni mo wá pè lónìí ẹ̀yin tó láyé gbogbo ibikíbi tí Ọláyẹmí bá wà gbogbo tí mo bá sọ ń bì lónìí kó lọ bá ẹlẹ́dàá rẹ ni torí wọ́n ní ajígbọ́n ni àrẹ̀sà tewétewé olùkọ̀tún àdàdà gidi àwọn ni wọ́n kódà sẹ́tẹ̀ tí wọ́n fi ẹnu pani bí abẹ wọ́n làwọn ò ní délé fámọ́ Ọ̀rúnmìlà ni wọ́n délé tòun òun nítorí tatálà bá wọlé tango tẹrù láwọjà
tìpátì ló là á pọn mi èsùn kí wọ́n ní oníjójú oró yín bẹ́ẹ̀ fi fún mi níre tèmi lónìí oríro ní oníjójú oró yín ọláyẹmí o gbogbo ibikíbi tó bá wà lónìí ṣiṣẹ́ kó máa bá ọ ṣiṣẹ́ tí bá òkú kan tí fi ṣe ọkọ yẹ ní kó lọ bá ọláyẹmí níbikíbi tó bá wà o bẹ́ẹ̀ ni ó rí tó bá jẹ́ pé lọ́jọ́ tí wọ́n bí ọláyẹmí ló fi ọṣẹ wẹ̀ ó di dandan kó ṣe mọ́ ọ lára o tó bá jẹ́ pé ọjọ́ tí wọ́n bí ọ ló fi kàìkàì wẹ̀ ọ́ ó di dandan kó kàn ọ́ lára gbọ̀ngbọ̀ngbọ̀n gbogbo tí mo sọ sí ẹlẹ́dàá ọláyẹmí lónìí kó bá ń lé tí gbogbo ìbá ti wá di rúdurùdu fún tán kó taari ọmọ mi àṣàkẹ́ wálé wá bá mi kọ́nà ni ó lè wúlò fún mi ní o gbogbo tí mo wí lónìí ti dègbé ó ti dàṣẹ torí òjò lọ́rọ́ náà mú gi bẹ́ẹ̀ ni ó rí òjò lọ́rọ́ tọ́ múlẹ̀ fún ọláyẹmí o ìlú òní tóbi títí kápọ̀ òrò mọ́ta apá ayé ka ọ̀ lónìí. ẹ làárọ̀ wá torí àṣàkẹ́ ọmọ mi ni mo ṣe ń pè ọ́ Ifá agbáriwọ́wọ́ lórúkọ tá à ń pè wọ́n fà ọ̀dádá tí darí ìlú wá lórúkọ tá à ń pè ìwọ èṣù ọ̀dàrà ajẹrẹbojú wíwìnwín lórúkọ tẹ́yìn ìyá mi ń jẹ́ arọ tí ń tẹ̀pá òjé wọ̀lú lórúkọ tá à ń pè wọ òrìṣà ńlá ẹ̀yin mẹ́rẹ̀ẹ̀rin ni mo wá pè lónìí o kẹ́ ẹ parapọ̀ kẹ́ ẹ bá mi lọ sí ọkàn àyà àṣàkẹ́ ọmọ mi torí gbọ́dẹ̀dẹ̀ bá pọ́n tinú rẹ̀ dẹ̀ ni kẹ́ ẹ lọ bá mi fi ìfẹ́ arówó jọbẹ̀ kẹ́ ẹ bá mi fi sí ọkàn àṣàkẹ́ ọmọ mi bẹ́ẹ̀ ni kó mọ̀ lè sùn kó mọ̀ lè wo tí ò bá rówó jọbẹ̀ kó mọ̀ gbádùn ayé rẹ̀ fúré àbálẹ́. ìyá àgbà kò yẹ kó jẹ́ yín lè máa ṣe léyìí fún mi kí ni mo ṣe fún yín tó bẹ́ẹ̀ kò yẹ kó jẹ́ yín. bá máa sí ilé yìí pọ̀ mo ti ṣe tán ó ti dá pọ́n o ẹ̀gbọ́n mi èyí pọ̀. àdákẹ́dájọ́ àṣedájọ́ lórí àṣebí. ọ̀tá fàsókè ìdóborí ọ̀tá fàsókè ìdóborí bọ́dà ayé orí ọ tọ̀run wò ọ́ amòkun ṣe kà ó ẹ̀jẹ̀ lọ jáwọ́ ọjọ́ tó lọ. ọ̀tá fàsókè ìdóborí ọ̀tá fàsókè ìdóborí bàbá ayé orí ọ tọ̀run wò ọ́ amòkun ṣe kà ó ẹ̀jẹ̀ lọ jáwọ́ ọjọ́ tó lọ. Kálẹ̀ ni náà. Èmi ni ìwọ ni èmi ni. Kálẹ̀ ni náà. Èmi ni ìwọ ni èmi ni. Kálọ̀ dájú. Èmi ni ìwọ ni èmi ni. Kálámọ̀ níṣẹ́ ni. Èmi ni ìwọ ni èmi ni. Kálọ̀ dáadáa. Èmi ni ìwọ ni èmi ni. Káláṣe bí. Èmi ni ìwọ ni èmi ni. Èmi lẹni tán wí. Èmi lẹni tán sọ. Èmi ni àdékù ejò tí ń ṣòro bí àgbọn tamọ́ tí abàgbà lẹ́rù òṣìkà ẹ̀dá. Àdékù ejò tí ń ṣòro bí àgbọn tamọ́ tí abàgbà lẹ́rù òṣìkà ẹ̀dá. ọ̀tá fàsókè ìdóborí ọ̀tá fàsókè ìdóborí bọ́bá ayé orí ọ tọ̀run wò ọ́ amòkun ṣe kà ó ẹ̀jẹ̀ lọ jáwọ́ kọjọ́ tó lọ. ọ̀tá fàsókè ìdóborí ọ̀tá fàsókè ìdóborí bọ́bá ayé orí ọ tọ̀run wò ọ́ amòkun ṣe kà ó ẹ̀jẹ̀ lọ jáwọ́ ọjọ́ tó.